جندا وعذب العذاب وعدا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم توفيق من النفاق آمين وعملي من الرياء آمين ولساني من الكذب وعيني من الخيانة حتى تعلم عاقبة المعلوم ما بين الصدور رب علمني ما ينفعني وانفعني بما علمتني وزدني علما ويا معلم إبراهيم علمني ويا مفاسد ìmọ̀ Suleiman fàkìmù. Ní àárọ̀ yìí, ara ti àwọn tó ti lọ lójú ọ̀nà yìí, àwọn àgbàlagbà, ọgbẹ́ yìí bàbá Maulana Sheikh Adam Abdullahi Al-Alawi. Àti gbogbo àwọn àfúrà àtọ́gbà wọn ló gbà láti lè Yorùbá tó fi lé Haúsá yìí pátápátá ọlọ́pọ̀lọ́ akẹ́wọ̀n. Bẹ́ẹ̀ náà láti wá ṣàdúrà fáwọn tó tẹ́gbẹ́ àwọn náà gbaṣẹ́ lọ́wọ́ wọn ni. Wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn kan tí wọ́n fi ẹ̀sìn múlẹ̀ kó tó ti pa abẹ́ ìdáwà nílẹ̀. Èyí tó yá láti bàbá wa àgbà àfáàní ni. Bá a ti fẹ́ràn àfáàní ni. Àtàfáàní ni àti bàbá abúlé rẹ̀ ọlọ́kùnrin àti dáadáa fún wọn. Gbogbo àti bàbá wa àkókò ọlọ́kùnrin sí dáadáa fún wọn. Ilé gbogbo àwọn ọmọ wa sórí ni ẹ̀bá àṣàgbéra fún wa náà ọlọ́kùnrin sí dáadáa fún wọn. Ilé gbogbo àgbàlagbà kọ̀ọ̀kan tó fi dókè wà lọ́wọ́ náà ọlọ́kùnrin sí dáadáa fún wa. Maulana Sheikh Muhammad Kamaluddin ọlọ́kùnrin kẹwọn. Gbogbo yìí ni wọ́n ṣiṣẹ́ sójú ọ̀nà yìí lérí kí nǹkan kọ́mọ́ bàjẹ́. Àbá fi àárọ̀ yìí wọ́n fi ṣàdúrà fún àbá Sheikh Adam àti gbogbo àwọn tí wọ́n bá wọn lògbà nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá tó wà ń bẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàdúrà fún gbogbo àwọn tí àbàbá Sheikh Adam náà gbà lọ́wọ́ wọn. Ó bẹ̀rẹ̀ láti bàbá Sheikh Ali, ó dé bàbá wa Òkókóró, àwọn bàbá wa ní Sóró, àwọn bàbá Bẹ̀ngọ́rẹ̀ tí gbogbo wọn tẹ́gbà wọ̀nyí ni wọ́n ṣiṣẹ́ táwọn Sheikh Adam gbà lọ́wọ́ wọn. Àtúbọ̀sùpọ̀ yìí náà rántí wọn, ọlọ́kọ̀ bá ṣàlékún kẹ́mi gbogbo wọn. Ó dàgbà bàbá Sheikh Kamaluddin Al-Adabi. Gbogbo àtọ́sí àwọn ọmọ fílà nínú alẹ́ ọlọ́kọ̀ máa kẹ́ gbogbo wọn. Gbogbo àtọ́sí àwọn ará àgbà ìjìnlẹ̀ alẹ́ ọlọ́kọ̀ máa kẹ́ gbogbo wọn. Ọlọ́kọ̀ tó mọ̀ yẹ lálẹ́ láìpẹ́. Tó fi wá délẹ̀ Yorùbá náà gbogbo àtọ́sí sí ọlọ́pẹ́ ọlọ́kọ̀ bá pẹ̀ wọn. Ọ̀rọ̀ mi ò ní kó láàárọ̀ yìí. Kò ní pọ̀. Torí pé mo fẹ́ fi parí èyí tí mo bẹ̀rẹ̀ ní ìjọ̀jọ́ ni. Tí mo ní gìlásà mẹ̀dàníyà láfẹ́ sí. Lérí pé àwọn èèyàn ń lọ ogun wọ́n ń pariwo lérí pé ó yẹ kí á bí kí ogun ní kí peace kórè olóòrò sí ní bí peace ọ̀bá rẹ̀ gbogbo láfẹ́sẹ̀ kò ní sí. Àmọ́ wà ní ìwọ̀n á rí pé ó yẹ ká nídìí láti sọ àwọn nǹkan tí kò jẹ́ kí peace tí ò jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ àti sinmi kórè nílẹ̀ Yorùbá lórí sọ́bẹ̀. Àbá ní gẹ́gẹ́ táwọn bá wà láti ilé ẹjọ́ lẹ́ni ọ̀nà tí kálukú wá ń jà fún lẹ́ni pé kò bí yóò ṣe rẹ́lẹ̀ yóò ṣe lọ tó ṣe wá nílẹ̀ Yorùbá. Àmọ́ wá rí pé kátó ní bíìsì àbọ̀dọ̀ mọ kí ni ọ̀jẹ́ kí bíìsì náà wá. Kọ́lá bí ẹ̀ bá ló fẹ́ lálàáfíà tó bá ń sàárẹ̀ àárẹ̀ ni tí bá àárẹ̀ náà wà nísì nínú náà. Bí ẹ̀ bá dé ọsítù, wọ́n ní ti láti dá nọ́ọ̀sì rẹ̀ láti ṣe tẹ́sì fún kí ní dààmú ẹ̀ gan. Wọn ò bá mọ tí ń dààmú ẹ̀ fún ọyọ́ kó bẹ́ẹ̀ ara mo ti kó tó kò ní ṣe kí ló ní gbádùn. Lágbọ́dọ̀ mọ kí ni wọ́n ń fa. Kìí ṣe ká máa pé ọlọ́pọ̀ fọ́kànbalẹ̀ wá, ẹjí kí pín sí eré, ẹjí kí pín alábòsí máa sọ yóò. Rárá kò sí lójúmọ̀, wọ́n náà wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì kan lọ nílé mi, lórí ọ̀rọ̀ pín sí. Àmọ́ gbà gbogbo tí wọ́n ṣe bẹ̀ pátá, wọn ò sọ kọ́sìsì tí ń fa okòó.
wọ́n kàn ní kó kálukú ká ceasefire náà ni bá ceasefire náà yóò tún bẹ̀rẹ̀ àti ká mọ tí ń fà á kó kálukú wá pera rẹ̀ padà ọmọ sì mọ́. àbí ká bá ń ṣe ni kékeré ká máa lo oògùn ọgbọ́dọ̀ mọ kí ni tó fa àárẹ̀ náà èyí ló fi dandan ká mọ kí ni tó fa ìdíbò. ìnáwó píìsì láìsẹ̀ tó ẹ̀ dìde lé ẹsẹ̀ tó yẹ kí ẹ ṣe. píìsì kẹ́kọ̀ọ́ lé àfi ká dìde lé ká ṣe tó yẹ ká ṣe. ìtí ó sì yẹ ká jáwọ́ bẹ́ẹ̀ ká jáwọ́ bẹ́ẹ̀. òun ni òtúmọ̀ wá tàkùn mí kò mọ́tò. táwọn òun náà bẹ̀rù màrúfí. ọjà ìhàwọ́ náà alìmọ̀kẹ́ rárá mẹ́sì kí mo fẹ́ lò torí wọ́n yẹ máa wá ká ni. ìkànnì bá yẹ ká ṣe ìlò yẹ ká ṣe. sọ̀rọ̀ ẹ̀. ní ntọ́ yẹ ká ṣe òun náà lọ yẹ ká ṣe. kí ni ó fa àìsí píìsì yìí? bó ti sọ̀ká mẹ́rin ẹ̀jọ́ ìsọ̀ká yókù lónìí. kí lè mọ̀ sẹ́jẹ̀ ẹjọ́ ni ẹlẹ́yà lẹ́yà. tá à ń pè lọ́rọ̀ ẹ̀sìn afẹ̀sìnbójú à ń gbàjà ẹlẹ́yà lẹ́yà. wọ́n ti jẹ́ ká mọ tí ń fa ìní píìsì náà Yorùbá òun náà ní ẹlẹ́yàmẹ̀yà tá à ń bẹ̀rẹ̀ sí ojú bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ ká mọ ìhun nídìí ẹ̀jọ́ nínú àwọn àrùn tí ọ̀jẹ́ ká rí píìsì nílẹ̀ Yorùbá. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ lónìí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà nu ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ táwọn aṣọ ìyọnu tá a ní ń bẹ tó yẹ kí bá àbá wá solúṣọ̀ fún bó ti wù kí nǹkan ọmọ lọ tó wàhálà náà mọ̀ dálẹ̀ kí ni ìkan náà kò sí kìíyàdá ìsìlámíyà kò sáwọn tí ń darí ẹ̀sìn kò síjọba tí ń darí ọ̀rọ̀ ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. àwọn ẹlẹ́ẹ̀kejì òun náà nígbà lásìwájú olùdarí ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá ká bàbá nìkan bẹ́ẹ̀. ká láwọn tí wọ́n máa kọ̀ntró rẹ̀ alkiyada al-islamiyya àwọn takun ní imaratin adat al-imaratul islamiyya kò sí àwọn tí ń darí ọ̀rọ̀ ẹ̀sìn tó gẹ́gẹ́ bí ní bá fẹ́ jú àjótọ́ wọ́n bùnmi pa èyí lọ́lọ́ ṣe fún ọ ní òkè ọya yìí nísìn lánàá àti ní òní tó fi di pé pálapàla arúntí lọ́lẹ̀ Yorùbá lè kò ní sílẹ̀. aláì láwọn tí ń darí ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tá a máa darí sí tọ́rọ̀ bá ṣẹlẹ̀ òun náà ní ń fa àrùn tá a ní bẹ́ẹ̀ kò rí báwọn nílẹ̀ òkè àtàwà ń bẹ̀ yìí òun náà ní òjẹ́ kí wọ́n lọ́dọ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. dóògùn ìgbà tá a náà má sí bẹ́ẹ̀ sóyè tá a bá wá solúṣà sí tá a sọ yìí láàárọ̀ yìí ìkẹkẹ tí ó ṣe gbogbo tẹ́ ẹ̀ pa náà ń gbèrú. àyíká àbá wọ́n sọ fún sáà sẹ́yìn tí wọ́n fi ń yé wa láàárọ̀ pé ká ní àwọn tá a fọ̀rọ̀ lé lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lé lọ́wọ́ ilẹ̀ Yorùbá gbogbo tá a pa náà nì yóò tún padà tún wù ní. torí pé wọ́n ní láàyè sílẹ̀ wọlé fọ́ọ̀rọ̀ ìsìlá sàràtà láwọ̀ wàlá sàràtà ìzádù hádù hàmsáàdù. láàyè sílẹ̀ wọn náà sà. يسلم الناس فوضى لا صلاة لهم ولا صلاة إذا láyé sí ìwọ̀n náà sì bá ọ̀dọ̀ islam sàràtà náà ìta àṣẹ nísàlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí òun fọ́wọ́dọ̀ ni wọ́n pè fọ́wọ́dọ̀ kí ni wọ́n pè nuisance ẹ̀sìn káàsì ń bẹ̀ yẹn nuisance láti nuisance ẹ̀sìn káàsì ilẹ̀ Yorùbá nuisance láti àwọn èèyàn tí ọba wá láǹkàlí àwọn èèyàn tí ọba nímọ̀ àwọn èèyàn tí ọba lóye ìtí wọ́n mọ̀ wípé náà ní pé kí o ẹ̀sìn ni wọ́n jà sí wọ́n mọ̀ pé nuisance ni. ẹ̀sìn kọ́lá sí ilẹ̀ Yorùbá à ń dàgbòrò rú ni. à ń dàgbòrò rú ni à ń dàgbòrò torí pé kí ni o kò sáwọn tí ń darí ẹ̀ lásán látàná o kò sáwọn kọ́dà láàkìyà àdàtà láhùn wàlá sàràtà. ولا صلاة إذا ولا صلاة إذا
tá a bá sì fẹ́ fà lọ́wọ́ nítorí wọ́n máa darí àwọn ògbòrò tẹ́lẹ̀ mọ̀kan. Àná àwọn tó lè darí ọ̀rọ̀ ẹ̀sìn nísàlẹ̀ lónìí tí wọ́n ṣaláì mọ̀kan. Ṣé pé wọ́n ń wòlẹ̀ máa mufakkiru. Sọ̀rọ̀ àdí ìdùnnú ìwòlẹ̀ máa wọ́n wà. Àmọ́ kò sí tó so wọ́n pọ̀. Kò sí ìjòkó kan tó pa ọmọ òní májèlésí kan. Tẹ́lẹ̀kẹ́ tí ọmọ sọ sí ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n ti ní ilẹ̀ Haúsá yìí. Tẹ́lẹ̀kẹ́ kò sí bẹ́ẹ̀ ju kó tó. Wọ́n sì ti báàkì ẹ̀ pẹ̀lú òfin tí wọ́n fi pè ọ́. Táwọn àfẹ́ ẹgbẹ́ rẹ̀ náà wọ́n wá pọ́ bẹ́ẹ̀ rẹ̀. Tó kálukú wà sọ tiẹ̀ tó kálukú fọ̀rọ̀ dà lọ. Èyí ò sí sálẹ̀. Èyí lójó gẹ́gẹ́ gbogbo nǹkan wọ́n rẹ̀gúlẹ̀tì ẹ̀ ní àyí gbogbo tẹ́ ẹ̀gbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀lẹ́gbọ́n kan mẹ́. Gbogbo tẹ́ ẹ̀gbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀lẹ́gbọ́n kankan bẹ̀ nílẹ̀ Haúsá tá a wà yìí. Sáwọn náà lọlẹ̀ lárúbáwá ni. Kò sẹ́ni tó lọ sàwọn dídú ilẹ̀ Haúsá yìí lọ. Kò sí ọ̀tọ̀ ọ̀hún ẹ̀ẹ́dì ìlàjú táwọn ti lọ. Gbogbo tí ẹ sì gbèsè dáadáa ni wọ́n ṣe kí ni wọ́n gbèsè bẹ́ẹ̀. Àmọ́ tó bá dé wọn mọ̀ ara wọn. Torí tí wọ́n gbé kalẹ̀ lé orí tí wọ́n gbé bọ̀ lọ. Ìyí tí wọ́n gbé kalẹ̀ lẹ́sẹ̀. Kò sí mo ti tó ní àìwọ́ rẹ̀ yìí rẹ̀ tó bá fẹ́ dà ló wọn lú. Wọ́n rẹ̀ yìí rẹ̀ o. Wọ́n rẹ̀ yìí rẹ̀. Ìmọ̀ asálá fi ní ọdún, wàyí ìmọ̀ asú fi ní ọdún. Wọ́n náà bọ̀ jẹ́sọ̀ òdòkó wọ́n rẹ̀ yìí rẹ̀. Sọ bẹ́ẹ̀. Gbogbo tó lè wù kó gbé wá lẹ̀ yìí ní ìkẹ́kíkẹ́. Àwọn àfáà náà ni wọ́n dẹ̀ sí ọwọ́ sí rẹ́yìn rẹ̀. Ọ̀bá jẹ́ sálábí, ọ̀bá jẹ́ súfí, ọ̀bá jẹ́ sí ìdíwù. Kò sí agbára, kò sí súntọ̀ ní àkẹ́kẹ́ sálẹ̀. Ọwọ́ ajọ́ kálukú ọmọ ẹ̀sẹ̀ bó bá ṣe kí ni o, bó bá ti wù ú. Ọwọ́ ajẹ́ kí wọ́n ba gbogbo nǹkan jẹ́ níbi kí ni o, bó ti yẹ lọ. Ìyọnu gẹ́gẹ́gẹ́gẹ́ tá a kú sínú ní omi sọ fún wa nínú ní ìpẹ́ ẹ̀ Ìlọrin ọmọ tí ń ṣe. Nínú àwọn ìlú tó yẹ kó orí fi lélẹ̀ àwọn ni. Nínú tó yẹ kí ìmọ̀lára ìsìlámíyà Ìlọrin kó ṣe èyí ṣe kí ni o, ó jẹ́ kan bẹ́ẹ̀ títí dì sí àti ìrìsì. Àwọn ìjọ ṣe fún wọn lẹ́nu ní pé àwọn tá a fẹ́ lọrin àti ìmọ̀ tá à ń ṣe tó gbé bẹ̀rẹ̀ kí jẹ́ Islamic State kọ́ máa wà káwọn èèyàn máa fi darí gbogbo òkè bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àti òkú sí aburú tó nílẹ̀ Yorùbá ni àádágbára àjọpọ̀ lọ gbé wá. Kó wá ló tẹnu rẹ̀. Ẹ̀rọ gbé wá. Tàá sì rí ṣe. A máa lọ́pọ̀. Kálukú sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Délẹ̀ Yorùbá. Kálukú náà ní pera rẹ̀ ní kí ni o ọ̀gá. Ọwọ́ ní kí fọ́wọ́dọ̀ Nusrat kó sí kí ni o ọ̀pọ̀. Ẹ̀mí alágbára nínú Ìlọrin kẹta bá nìkan tí ń ṣe nǹkan kí nǹkan nínú ẹ̀sìn wọ́n lọ pè é wá. Bí ìjọba ti wá ń dà kẹkẹrẹ lánàá sí gẹ̀ẹ́ta wọ́n náà ń gbà síjọba ẹ̀tí ìjọba ọyẹ ká yọ ọmọ ọlọ́gbọ́n náà. Àyọmọ ọlọ́gbọ́n náà máa tún pàgbà ní wèrè. Direct rule wá. Indirect rule ọ̀wà. Bí gbogbo abábá àrùn situation ta bára wá Nàìjíríà yìí, tí pé òkú mọ̀ wá gẹ́rù Mùsùlùmá. Èyí ṣèjọba ẹ̀sìn. Síbẹ̀síbẹ̀, wọ́n ní direct rule tó fi ń darí ẹ̀sìn níyà yìí. Lábẹ́rẹ́, tó yẹ pé indirect náà ni. Àwọn náà gbọ́dọ̀ wá ní òkú mọ̀ kan náà ní sáàdẹ̀ tó yẹ pé indirect ni. Tó yẹ pé gẹ́rù gbogbo àṣàlà ni. Indirect rule náà gbọ́dọ̀ wà ní ìsàlẹ̀ yẹn náà. Tí wọ́n mọ̀ fi darí ọ̀rọ̀ ẹ̀sìn. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé ìjọba ní direct rule. Táà máa ní direct rule, ká máa fi darí ó yẹ ká wá ní direct rule láti kí ni o, ká máa fi darí ẹ̀ tó ń kálukú ó fi mọ ìmọ̀ ara rẹ̀. Níjọba ẹ̀sìn ilẹ̀ Yorùbá bá ní direct rule tá a lè fi darí ẹ̀. Ó yẹ ká ní indirect rule tá a lè fi darí rẹ̀ tí kálukú ó fi mọ̀ ara rẹ̀ nínú ẹ̀sìn ilẹ̀ Yorùbá. Kí ọ̀hún jẹ́ ní direct rule náà nísàlẹ̀ Yorùbá ni pé àlọ́pọ̀. Àlọ́pọ̀ kálukú kan ń jà fún ara rẹ̀ ni. Àwọn olóṣèlú tí agbára sì wà lọ́wọ́ rẹ̀ wọ́n bá wa dá sí. Inú ní bọ́bá adébí tọ́bá adé wọn. Táà bá sì rí ìrìnsẹ̀ títí dọ̀la wàhálà òní tán mẹ́sì. Àyíká àti direct rule ṣe táàrí ìjọba tí wọ́n máa dá sí àwọn olóṣèlú wọ́n máa dá sí
àlè rí kẹ̀kẹ́ sí. Tọ́lá àwọn olóṣèlú ètò ti ẹ̀kúrú jù ní pé ọ̀rọ̀ ti sáàmù wọn ti ẹ̀fẹ́ yọ́pọ̀ bẹ̀ bó ṣe yọ́pọ̀ bẹ̀ ni wọ́n wá. Ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹ̀sìn wà àwọn ẹlẹ́sìn bàbá wọn láti sọ pé nítorí ti sọ pé ọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa rò òun ni wọ́n yí mú sí nísàlẹ̀ àwọn tí bẹ́ẹ̀ láàfà ìtọ́ yẹ kí wọ́n mójútó wọn mójútó ìdí ọ̀rẹ́ wọn mójútó ìnà mójútó wọ́n wá ń fi yìí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù lórí. Aláìmọ̀ ń tọ́ yẹ ká máa ṣe ká mójútó ilẹ̀ Yorùbá òun náà lọ́jọ́ pọ̀pọ̀lọpọ̀ ká máa sọ àwọn èèyàn nínú ẹ̀rọ. Wọ́n kà dá lórí èrò yìí ti lọ lọ́wọ́ nísì ọ̀kan lọ lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́. Sọye níjò lẹ́rí tí lẹ́sẹ̀ ní Haúsá yìí àwọn náà ń jà àwọn kò lè dé lẹ́kùn yẹn kí ni lọ lọ́wọ́ bí ti jó ní ilẹ̀ níṣẹ́ oye tẹ́lẹ̀ ní tá à ń pọ̀ sí ní sátidé ní ìsàlẹ̀ òun ni tí ń lọ láàrin àfáwà Ṣéèkù Làbíbù ní Àgbàjì pẹ̀lú àwọn alùsùnà ìwásà mẹ́ta ní àdìmọ́ afẹ́ sí orí ẹgbẹ́ ẹ má sì nígbọ̀ tẹ́lẹ̀ ló rẹ̀ pé ọbẹ̀ parapọ̀ mọ́ Àfá Làbíbù ní rárá ẹbí ọ̀parapọ̀ mọ́ Àfá Làbíbù òdodo ni mo fẹ́ parapọ̀ mọ́ láàárọ̀ yìí bí ọ̀parapọ̀ mẹ́rin kankan mi ò sì pé èké sí alùsùnà òdodo gbọ́dọ̀ fi hàn gbogbo akáyí nínú tí ń ṣẹlẹ̀ yẹn torí mọ kọrin tilẹ̀ Yorùbá nínú òní ìnísì wọ́n fẹ́ sọ wákàtí lọ ní lónìí wákà àwọn ará Ìlọrin wákà àwọn ará Àgbàjì sóyé àwọn akáti dìde wọ́n ti ń dá sí wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní àbá Làbíbù orí ẹkú stọ́pù àwọn ọ̀tá ti bẹ̀rẹ̀ sí lò ẹ̀yin ọmọ pọ́ta mẹ́mẹ́ tó lẹ́kẹ́ tó máa dá mi lẹ̀ ti bẹ̀rẹ̀ ọmọ pọ́ta wá kẹ́rẹ̀ tó sun débi tó náà ti ṣe kílò tó ti bọ́ ọ̀tá wa sọ́tò sí ni àwọn ọ̀tá àmọ́ ẹ̀ká parapọ̀ nísìn káfẹ́sì wọn àwọn mẹ́nìkan bá pọ́wọ́ ẹnìkan bá dún ẹnìkan ìyẹn méjì já ẹnìkan fún ẹnìkan lẹ́sẹ̀ èyí náà Àfá Làbíbù wínú ìpéjọ tí wọ́n ti ń fún òun ní ẹ̀sẹ̀ ìbòlẹ́wà ó tó wá ní pípà tó náà wá bẹ̀rẹ̀ sí fún ọ padà nísìn àríwò tẹ̀lé ibi tó náà bá sì lágbà sí lòun ò fi jà àbí wọ́n jẹ́ ọmọ kéwú àbí ó sì lóun mọ wákà ó sì gbé bọ́dẹ̀ ayé wá gbà ẹ wá rí pé fún bẹ́ẹ̀ sí jẹ́ lọ ní nígbà náà lẹ́bẹ̀ẹ́ sí pariwo sọ bẹ́ẹ̀. ìjọ tẹ ń bá Àfá Làbíbù lẹ́ẹ̀ sọ pé ọmọ kéwú òun ní àrí bẹ́ẹ̀ à ń gbà tó ní bọ́ọ̀ náà wọ́n fire back látara pé wọ́n ń ta mọ́ wákà tí fi ń ta ilẹ̀kùn ẹ wá ní bẹ́ẹ̀ sí jẹ́. àwẹ̀ sí bẹ́ẹ̀ ló tó pé àwọn ọ̀dà dó àwọn ọ̀tá ti ń lò pa èyí tẹ̀yìn dálẹ̀ pọ̀ táwọn ọ̀tá ti ń lò pọ́n tẹ́lẹ̀ tẹ́mi sọ fún yín láti lò alábòsí pọ̀ alábòsí èyí tẹ̀yìn ti ń dá mọ́ ọbẹ̀ kótó torí pé orin ọ̀sán dídí wù ìkẹ́ ẹ̀ka ló gbé orin jáde. Yes. Yes. Àfáàní látàrí fàyà sábàbà ìkàyàmì wàwá tàmú wàlìkẹ́fà wàlìbàkárì jẹ́mìà ìtọ́ fọ orin tó fi jáde lọ́yẹ̀kẹ́ tírìtì kẹ́ẹ̀kẹ́ ni wọ́n má kọrin mọ́ kí ló gbé orin jáde sóyé ìtọ́ máa gbé orin jáde nínú orin náà láàjọ́ orin náà láàpìlẹ̀ tàgbọ̀ táwà rí nǹkan tó gbé orin jáde. Àní agbọ́yé gbọ́dọ̀ mọ orin tá Àfá Làbíbù yìí kọ kí ló gbé jáde ìrásọ́tà bàbá fẹ́ ṣe fún wa ń bẹ̀rẹ̀ ẹnu ni. Èmi ọ̀fẹ́ sàbòsí ni o kéré pé eléyìí ti sọ yìí kéré pé Àfá Làbíbù lọ́kàn
kéde báwọn alùsùn náà lọ́kàn nìkan gbogbo alójọ́ sí kí lọ́jọ́ kan. Ẹ jẹ́ ká sọ òdodo ká mọ táǹsì. Ẹ jẹ́ ká sọ òdodo ká mọ táǹsì. Kì í ṣe báwọn nìkan lọ́kàn. Èyí tí ń ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó ní ọkàn o. Ibi tó ọwọ́ akọ kálukú ju ara wọn lọ ni. Yóò dà pẹ́yẹ́pẹ́ tó gbé orin jáde níbi orin náà lẹ́tì rí. Iṣẹ́ táwọn á ṣe nù gbogbo nǹkan lákẹ́kọ̀ọ́ mẹ́. Gbogbo nǹkan láti kí ni o lákẹ́kọ̀ọ́ mẹ́. Ẹ wà á mọ̀ pé ìta láàkì náà ni pé leadership tí ò sí kí ni o tí ò sí. Bàbá fẹ́ ká wọ́n mọ̀ nínú orin yìí náà ni pé wọ́n fẹ́ ṣe fídíò fún wa lórí rẹ̀ pé ká lè mọ nǹkan tá a láàkì nínú ẹ̀sìn tí wọ́n fún àwọn nǹkan wọ̀nyí. Wá bá mi play rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ mẹ́ọ̀. Gbé sí dáadáa. Ẹ̀yin bẹ́ẹ̀. Nínú orí táàfà ìkọ̀ táàfà àdàdé púpọ̀ yìí ó túnkù kan àmá tí mo kọ́kọ́ kẹfẹ́ rí ní olè ìdí pé ó ní ilé náà sí ilẹ̀ rí tẹ́lẹ̀ nígbà wọn kéwù tó kún bọ̀dé ni ọkọ̀ ní bàbá fẹ́ ká rí nínú orin yìí nígbà fàdà bí mo sọ pé irú eléyìí ọ̀sẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ àfìgbà tó kó kéwù tó kún bọ̀dé ni wọ́n fi ń da tí wọ́n kó kéwù tó kún bọ̀dé tí wọ́n fi ń da ìlú rú. ìyàní pé irú sọ́hírà yẹn nílẹ̀ Yorùbá kò sílẹ̀ tẹ́lẹ̀ ilá bá dàbá àwòfádà kí ló as-salafiyun ila hazihi al-bilad ike wọ́n bẹ̀rẹ̀ sí dá nígbà táwọn sàlàfíà bẹ̀rẹ̀ sí wọ ilẹ̀ Yorùbá ní gbogbo ilé ìṣẹ́kí lọ́fẹ̀ẹ́ ìdí sọ̀rọ̀ Nǹkan jẹ́ ká mọ̀ náà ni pé bàtà àwọn sàlàfíà bẹ̀rẹ̀ sí wọlé Yorùbá. Gbogbo arákà tí wọ́n sì ṣe gbogbo ìrẹ̀lú tí wọ́n ń ṣe ẹ̀rí gbogbo rí náà rí. Ìtorí ni pé wọ́n ń da wọ́n gbogbo ìgbìyànjú táwọn sàlàfíà náà ń ṣe kò rí náà rí ní pé wọ́n ń dà lóru. Ẹ̀wọ̀n lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́ni bí owó lè méjì náà mo fẹ́ lò bẹ́ẹ̀. Pọ́ìntì ni dámi lóhùn ẹ má jẹ́ ká sábò sí i.
bá máa lè wọ́n. Bẹ́ẹ̀ bá máa lè wọ́n. Ẹ̀yà kálùkò, ẹ̀yà kálùkò, lásìkò olùfẹ́fà, ìgbéyàwó alẹ́bí bàbá bẹ́ẹ̀ bá máa lè wọ́n. Ẹ̀yà kálùkò, lásìkò olùfẹ́fà, ìgbéyàwó alẹ́bí bàbá bẹ́ẹ̀ bá máa lè wọ́n. Ẹ̀yà kálùkò, ẹ̀yà kálùkò, ìgbéraga lẹ́bí bàbá bẹ́ẹ̀ bá máa lè wọ́n. Ẹ̀yà kálùkò, ìgbéraga lẹ́bí bàbá bẹ́ẹ̀ bá máa lè wọ́n. Ẹ̀sìn tó lọ tóbi. Ẹgbẹ́ lọ tóbi. Ó ní tẹ́ bá ti rí wọn ẹ̀kan lùgbó. Àwọn àkárò fún gbogbo tí ń ṣe yìí bí èdè wò kí ìtàbà rẹ̀ lọ. Bí sẹ́lẹ̀ náà ti lọ, wọ́n ní ìlànà ní ṣe. Ìgbẹ́ wa mọ̀ pé ìlànà ní ṣe ẹ̀ṣẹ̀ fílẹ̀ fọ́mọ bá lọ. Ẹbí yẹ pẹ̀lú ìlànà rẹ̀ fọ́mọ dá lọ bá náà lọ́dún kan. Kí ló mọ tó ṣẹlẹ̀? Tẹ̀bá èyí tẹ́ ń sọ pé ìlànà ní ṣe ẹbí yẹ kọ́mọ̀ sí ìlànà lọ lọ́dún kan báyìí. Ó ní bẹ́ẹ̀ bá ti rí wa, ẹ̀yà kálùkò, bẹ́ẹ̀ bá ti rí wa, ẹ̀yà kálùkò, ṣòkòtò wá sí kòrò sí ìjàgbá, ìgbéraga lẹ́bí mà wá tẹ̀ bá pàdé wọn. Ẹbí bẹ́ẹ̀, ó dàbí ilé ìbá sí ẹ̀ ládùúgbò, ẹ má mú so, láàrín ọdún kẹ̀kẹ́ ẹ̀rọ tó bàjẹ́, bí ọba ti kẹ́ tó, ẹ má mú so. Àwọn èèyàn kan máa dá sọ̀rọ̀ ní ìwò pé nínú pọ́ìntì kejì tó lẹ́sì nígbẹ̀ yẹn iṣẹ́ táwa ń ṣe ní let me tell you kò sí kẹta táwa máa fojú di consequences àmọ́ wa ká bí iná bá máa bí orí ọ̀kan náà nìsín tẹ́ bá sọ sínú ilé kókó láàrin wákàtí méjì tẹ́ ẹ̀rọ bomi pa wọ́n láì yọ̀dá wàhálà rẹ̀ fún yín. Àwọn ọ̀tá wá ti bẹ̀rẹ̀ sí lórí o against Islam. Wọ́n wá ti lọ́rọ̀ búrẹ́ nìkan yìí sí wọ́n lọ gúrí wọn. Ìbẹ̀rẹ̀ wá tàwọn kan jí. Náà ní kọ́ yẹ káwọn kọ́ṣà àfánà bíbù. Àwọn ọ̀tá Ìsìlámù lẹ́yìn Yorùbá ti fẹ́ máa lo nǹkan tí wọ́n ṣe ní. Àmọ́ àwọn tí wọ́n kọ́ṣà rẹ̀ yìí, sí àwọn náà mọ̀ tí wọ́n dání. Nínú ọ̀rọ̀ yìí ká àbára bíbò tó dìde tó ní àbára bíbò nínú orí èkejì yìí tí ń sọ yìí ẹni pé tí ń sọ náà bẹ́ kí ni tàbí wọ́n tó lọ́sẹ̀. Ní sábàbí rẹ̀ ó ní pé tí o tó kún bọ̀. Kí o tó kún bọ̀ wọ́n sọ̀rọ̀ yìí ó dárí àwọn alẹ́ tẹ̀wọ̀n wọ̀lú nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ gbéra gbá lọ́sọ̀ ọ̀rọ̀ sòlú kò sọ pé wọ́n mọ́ kéwù allegation méjì ló allegation àkọ́kọ́ sóyé níbi sílábọ̀sì wọn platform tó gbélé wọn tí foreign policy ń bẹ ní ibẹ̀ foreign policy tí ń bẹ́ẹ̀bẹ̀ yẹn foreign policy ní bẹ́ẹ̀bẹ̀ táa kó sí ọ̀nà foreign aid tàgbà àwọn tàà bá lọ gba foreign aid nínú òkèèrè tún láàsì ní kó gbé foreign policy bí ẹni tó lè yáwó ní IMF loan àwọn lè yáwó ní World Bank tó yẹ wọ́n ò nílà nílé gbówó yìí fún ọ wọ́n fún ọ láwọn nǹkan míì tí ò ní tẹ́lù yìí lọ́rùn tó fi bọ̀bẹ̀ wọ́n lè pé bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ìyàwó
tó yẹ ààfin lówó àmọ́ gé ẹ̀mọ̀ sí lù yìí ẹ̀ sì sáyẹ̀ bẹ́ẹ̀ bá ti lè sáyẹ̀ yóò àní fún yín kò sí ibi téèyàn ti lọ lè yáwó láyé àbí tí lọ lè gbó ìrànlọ́wọ́ kan láyé tí ò ní kó àwọn àrùn kan síbẹ̀ tí ò ní gbẹ́nu yí síbẹ̀ tí wọ́n ní kẹmọ̀ kó lọ gbogbo ibi tí ẹ̀ ń bọ̀ láyé wọ́n kọ́ àwọn nǹkan kí nǹkan kan lé wọn lọ́wọ́ tí wọ́n gbọ́dọ̀ kó wá papọ̀ tí wọ́n máa fi lù wọn. kí ìmọ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí níbi ọ̀rọ̀ ayé. ó dàbọ̀ ṣe pé bí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ayé wọ́n ní àwọn nǹkan tí ó máa jẹ́. bí ẹ bá ti lè di fọ́nrí lò àbí wọ́n ní fọ́nrí head tó láàsì wọ́n fún ní fọ́nrí policy. mo gbẹ tó bá ti ní òun dìde láti lọ gba fọ́nrí lò àbọ̀fẹ́ gba fọ́nrí policy àwọn wọ́n fún ní fọ́nrí policy. èyí tó kọ́kọ́ ti kókó bá wa lò tí àwọn ọmọ wa nígbà tí wọ́n ń pò wálé tí wọ́n mọ̀ yàtọ̀ níbi tí wọ́n kó lé wọn ní àwọn Haúsá ní gbogbo ẹ̀ náà wọ́n kó bá wọn náà wọ́n jọ kó bọ̀ bẹ́ẹ̀ tí òye kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà àwọn náà ṣe kí ní wọ́n kẹ́kọ̀ọ́ àwọn ń gbà náà wọ́n lẹ́yìn wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ káwọn lè lò torí wọ́n tún bá jọba kan ní iná tó lágbára ju tiwọn lọ ọ̀rọ̀ àwọn ní ọwọ́ bí náà bá ti ń jáde ó tọ̀ nísì ọ̀rọ̀ ìjàmbárù nísì láàrí ẹjú ni gẹ́gẹ́ bí allegation tó fi kàn ní wọ́n lọ sí Iran ìtí wọ́n wínú èmi kọ́ torí kọ́ àwọn tó máa ń purọ́ ọmọ yẹn náà eléyìí kí sọ lónìí bí ọ̀rọ̀ ti àjàmbárù ti ní kí mọ́tò kó sínú sẹ́kẹ́sẹ́kẹ́ mi àmọ́dé ń bẹ láti mọ̀ léjì sí àmẹ́sùn tí wọ́n fi kàánù pọ́ fẹ́ dànù yà ní pé wọ́n ní pọ́lísì táwọn tí ń lo ìtẹ́lẹ̀ wọ́n fẹ́ gbé mi wá tí ó wà ní pé contradiction ṣe kí ni wọ́n ṣẹlẹ̀ tó bá gbé wá sí àlọ́fẹ́ mọ̀ promote tó bá gbé wá súnà làwọn sì ń lò tẹ́lẹ̀ yóò dá wàhálà alẹ́ láàrin ìlú ẹ̀sùn tí wọ́n fi kàánù tó fi di pé wọ́n sọ ọ́ di ẹni tí wọ́n ní wọ́n lọ ní hangi ẹ̀dì sí. ẹ̀sùn tábí kánú ni wọ́n rí bó ti gbé fọ́nrí pọ́lísì wájú òsì ní fẹ́ dá fọ́ọ̀lù tí wọ́n yà yín yóò fẹ́ pàǹtọ́ bálẹ̀ jẹ́ ètò yẹn wọ́n ti wọ́n lé o. wọ́n lọ́ọ̀ lórí àmákẹ́sọ̀ mi torí pọ́tọ̀ ní táwọn èèyàn ń gbọ́ nípa ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ ní kátí ìṣẹ̀lẹ̀ owó òṣèlú ti ṣe kí ni ó ti wà bẹ́ẹ̀. eléyìí nísìn agbára tó lè ṣe ìlú sáré nísìn kò sí. bí wọ́n ṣe ṣẹ̀rí àjàbárí ní agbára tó lè ṣe ń sàlẹ̀ kò sí. kò sí. inú wa ń tẹ́lẹ̀ ká mọ ọdún ẹjọ́ táti kí ni ó dájọ́. nípo láti lè ṣe ń sàlẹ̀ tẹ́pá. kálukú wá ṣe tó wù lọ àrífín wa ṣe kí ni ó wá pọ̀. yẹ́nú bá ara àbálà bíbu yìí ti ní àdìgbéradì àyí náà ó wá pọ̀. lórí pé jáde bẹ́ẹ̀ ètò ẹ bá ti rí wọn. bẹ́ẹ̀ bá ti rí wọn. ilé àjálẹ̀ bí wọ́n tẹ́ bá pàdé wọn. wọ́n ọ̀rẹ́ nìkan kan pé lè máa pèsè wọn sẹ̀. kò wá sí mọ́tò ọ̀tí lórí orí tí wọ́n lọ tó kò ní respected. kò sí náà bílé náà ti ga tó kò ní wọ owó rẹ̀. so ẹ̀sìn ní kọ́mọ́ sí já kéèyàn ó dìde nísìn àtúnfínà mẹ́lẹ̀ yìí ẹ wá wọ̀ àdùsúnà wọ́n lè kéwọ́n tán nísìn lọ́sẹ̀ tó kọjá yìí ni wọ́n ṣe mùtámọ̀rù gbogbo àyí náà la lọ fún Sheikh Muhammad Nasir Kabara mùtámọ̀rù àlàmì Sheikh Muhammad Nasir Kabara ní Jamiu Bayero tí wọ́n tó wọ́n jẹ́ ló ń bá dẹ̀ nísìn wọ́n lè ṣe fún Sheikh Adamu gbé àwọn àkànyọ̀rọ̀ lè gbé lẹ́sẹ̀ wọ́n ní kéèsì kí ni o ìsàlùsùnà àtàlùsùnà àtàlùbíjà lọ́pàdé gbé lọ́sẹ̀ tó kọjá iná ní gbogbo aláwà ń bẹ ibo lẹ́wà táwọn ń protect tùrásù kí ni o heritage tí wọ́n tó ọ̀fẹ́ kí ni o ọjà sóye gbogbo àwọn gánàdájí tí wọ́n hẹ́ ìdòkó ní gbogbo àwọn saradin
ìmáàmù tí wọ́n yẹ ìjọba òní gbogbo ọgbà ẹ̀rọ̀dá ṣé tí bí wọ́n ní ṣé wọ́n ti fi sára ní. àwọn arábí sí wò wọ́n dínà wọ́n sì bá wọn ṣe gbogbo nǹkan sì ṣe ó sì lọ. kò sí ìdẹ̀kẹ̀ tán bàjẹ́ torí wọ́n mọ̀ pé máa bá wọlé àwọn òlé tó wọn. wọ́n jà nínú ẹ̀sùn tí wọ́n kà sí àbùyàbá ìlà ìlẹ́sẹ̀ ni pé ó ti bẹ̀rẹ̀ sí báyé wọn náà ṣe kẹ̀lẹ́kẹ̀ gbà ọfẹ́ bà kẹ̀jẹ́ bẹ̀ ọfẹ́ dájọba sí méjì inú ẹ̀sùn tó kà sí lẹ́sìn tó fi lẹ̀wọ̀n ìbẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀. ni wọ́n ṣe international conference lẹ́yìn bàbá ṣé Muhammad Nasir Kabara ní ọ̀sẹ̀ tọ́lọ̀ yìí gbogbo àwọn sára bí bẹ́ẹ̀ àwọn sún bí bẹ́ẹ̀ lẹ́yìn pé kí wọ́n kí heritage ilé náà kọ́ máa bàbá àdéhùn sùn lọ síwájú sí i. sọyẹ gbogbo èyí ló yẹ pé kébìtì adas tàbí àbá bẹ ni tó bá yẹ pé leadership máa bẹ àbí complex Islam máa bẹ níbẹ̀ yẹn gbogbo ìyẹn ló yẹ kí wọ́n ṣe nínú wọ́n regulate ẹ̀ tí náà fi ní máa jó àjọtọ̀. àbára mi wù ní nísìn kọ́dà mi máa ń protect interest ara rẹ̀ nínú ọ̀rọ̀ èmi ò ní kọ̀ lẹ́bi o ẹ̀ má sọ yìí nù ẹ̀mí tó ń pọ̀ lọ́dọ̀ àbára mi náà ó wà bẹ́ẹ̀. àmọ́ kò lè yàgbé ẹ̀kẹ́ wọn ó lé wọn kò sẹ́ni tí ó gbà yìí láyé kẹmà wo tó ti di ilé ìpìlẹ̀ kò sí lórí ìfẹ́ àkókò sí ìyí tí ń ṣe ayé ìtẹ́ pèsè torí lówó gbogbo làwọn tó ti bẹ̀rẹ̀ ipò làwọn tó bẹ̀rẹ̀ gbogbo àléhùn bí náà tẹ̀ fi àwọn náà rí ìdí ìdárò ní ìbò ti ní agbára mọ́ inú wà kan tó tó nù ìdárò mi láàfàdà bíbù iná kò ti lágbára mọ́ èyí tí èsì lẹ́sẹ̀ ọ̀pá ti díẹ̀ pàá bí yóò gbádùn náà díẹ̀ náà yóò gbádùn èyí lẹ̀ yóò wá gbé bẹ́ẹ̀ bá ti fún lóògùn náà nísì náà ni ó sì gbádùn lọ́rọ̀ títí mẹ́bẹ̀ but for almost 100 years kẹ̀lẹ́ sí ìwòsàn ní ẹ̀kaná tàbí ó gbà bẹ́ẹ̀ bá bá níbẹ̀ ní sí àwọn ní òtún jáde nínú wọn wọ́n kú mẹ́ sọ bẹ́ẹ̀. àbọ̀dà bíbú bó tilẹ̀ wù kó wá gba tuntun ṣe mí tẹ́ bá ń tún ṣe tó kò ní gbàgẹ̀ balẹ̀ wọn jẹ́ bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn ilé ìpìlẹ̀ torí náà bá dákẹ́ nìsí àásàbò sínú o kí àwọn jà sí lẹ́yìn iṣẹ́ adámọ̀ bẹ́lá nìsí àbílẹ̀ ìbòdínú mọ́ká sáàsọ́ fún wọn láti ṣe èmi ọ̀sọ́ bẹ́ẹ̀ o ní gbogbo ẹ̀ bá sọ bẹ́ẹ̀ èmi ọ̀sọ́ bẹ́ẹ̀ Ọlọ́run nìkan lọ́ba tí ọ̀dá sì ṣe àmọ́ bá àti fẹ́ gbà tó ṣe o táà drop foreign policy ibi tó ti bẹ̀rẹ̀ ní kẹ́kẹ́ gbogbo tẹ́ ìbá gbé wá ní wọ́n gbọ́dọ̀ gbà lọ́wọ́ yìí gbogbo táwọn bá sì sẹ́nà ní kó ṣe kí ni o tí ọba ti jọ ti wọ́n gbé kalẹ̀ it's a foreign policy. kò sẹ́ni tó lè gbà yí láíláí. àní foreign policy lẹ́yìn policy. bó la yóò ti dàrú tó ní ìsìnkẹ́ àwọn aṣọ bọ́ba Kánò àbọ́bà lọ́rin àwọn máa sókó tó kọ́lẹ̀ lé wọ́n kóòtù wọ́n máa fi jòkó lérí àgọ́ láwọn àwọn gbòǹgáì náà pọ̀sọ̀ pé sẹ́yìn ìrántí kí ló sọ pé ọmọ tí ò nípìlẹ̀ ni ọmọ sí yóò ẹni tí ò nípìlẹ̀ ni ọmọ ẹgbà tí ọmọ ṣe tí ó pọ̀ lábábá rẹ̀ jẹ́ sóyé kí wọ́n rẹ̀ kí gbogbo sálábínà ló ní gbéraga òdodo ọ̀rọ̀lú àmọ́ àwọn tí wọ́n ń dọ́rọ̀ yìí lé ní tí àfà àwọn orí lára wọn ní sekínú yìí sọ wípé èèyàn ò lè lágbára títí kọ́ fẹ́ gbà tẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tó pé tí èyí ló ti kọ́kọ́ bá ń bẹ̀ níbi sọ fún yín pé bá lẹ́ ẹ̀lẹ́wúlé sóyé o ẹ̀lẹ́wúlé lẹ́ o kò sẹ́ni tí ó lówó wọlé lẹ́ tí ó ti ṣe yìí àbá ti sọ lọ́lọ́ ti pẹ́ bẹ́ẹ̀ bá lẹ́ ẹ̀lẹ́wúlé lẹ́ ẹ̀kọ́ bá ti lówó wọlé lẹ́ yóò ṣe ìlú ni èyí náà lẹ́ ṣe fáwọn náà jẹ́nẹ́rálẹ̀
ní gbogbo Ìlọrin ohun tí ń dùn wá nígbà èyí tẹ bá lọ́wọ́ wa yìí náà bá àwọn bàbá wọn ò ti máa ṣe tó àwọn wọn lábẹ́rẹ̀ rẹ̀ wọ́n sì ṣe kò sí wàhálà ẹjẹ́ mú ní ọmọ tí wọ́n náà lò gbogbo èyí náà aṣọ kò ṣiṣẹ́. gbogbo ẹ̀ náà ni wọ́n sọ fún wọn pé gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń pé bàbá wọn. ẹni tí yín náà ìbẹ̀rẹ̀ yìí náà ní ojú ọ̀nà. sọ̀rọ̀ tẹ bá wá kó onú ilé àwọn tó léyìí ẹ̀ tó bọ́ sínú ilé àwọn ilé tẹ bá mú kó onú ilé àwọn ilé ẹ̀ tó bọ́ sínú àwọn ilé gbogbo ilé tẹ̀sí lọ lè ṣe níìsí kì í ṣe ilé tẹ̀lé gbọ́dọ̀ tó wà ó ní ìkẹ́kọ̀ọ́ bá bàjẹ́ bẹ́ẹ̀. gbogbo ilé tẹ̀ ń wó káàkiri tẹ̀ ń yọ gbóngbó sí tẹ̀ ń yọ jíjà sí tẹ̀ fẹ́ wò ní bẹ́ẹ̀ bá wọ gbèsè tẹ̀ tilé tẹ̀lé kọ́lọ́ mẹ́wàá. láàbí ń pè yé padà tọ́rọ̀ bá rí báyìí ó yẹ kẹ́ ẹ pé àwọn ọ̀dọ́ mọ́kẹ́ nínú ayín kẹ́ ẹ parapọ̀ ike bí ẹ bá bára yín situation ẹ bára yín nílẹ̀ Yorùbá lẹ́yìn sáláfí kó rẹ̀ ti ṣe tí ìkó fi lọ tí ìkó fi dàgbà sí òkè kéyéké gbogbo jẹ́ ẹgbẹ́ wà náà ní ọ̀dá èyí tó ní òdòdó àwọn náà bẹ́ẹ̀ sí gbà present ẹ̀ fáwọn èèyàn àti tẹ́ fi gbà apply rẹ̀ fáwọn èèyàn òsínú kan tẹ́ ti ṣe tọ́jẹ́ pé wọ́n ti ní nǹkan lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì wọ́n gbà lọ́wọ́ yìí nígbà. àbíkẹ́ ti gbé gbogbo tẹ́ gbé wá lẹ́nu ọ̀dà àmọ́ application yín àti presentation yín lọ́dọ̀ àwọn èèyàn. ló fi jẹ́ pé nǹkan wá wọ́ọ̀sì sí ni instead kí nǹkan ọ̀dà nǹkan ṣe kí ló ìwà wọ́ọ̀sì. ẹ̀dá ẹ̀fẹ́ pẹ̀lú ẹ́dìsì èèwọ̀ ṣẹ̀ṣẹ̀ wá dìde nínú gbà yín. títí jì sí náà wọ́n ti sọ fún yẹ́ ẹ̀ tí ìrí ìkẹ̀kà ṣe sí eléyìí ni kí wọ́n láǹfààní dáwà ẹ ti ní fẹ́lẹ́ ọ̀rẹ́ rí ẹ̀ẹ́kà ìtara yìí ni ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sí kí ni ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ mójútó ẹ̀yìn mú sí. ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ mójútó ẹ̀yìn mú sí èyí tí ó kàn yín náà lẹ́ ń dá sí. láàrin yìí fi dúpẹ́ fẹ́yà méjì ní láàárọ̀ yìí torí mo rí pé ẹ̀yin náà ẹ̀ padà díẹ̀ díẹ̀ especially àwọn tó jára wa gbogbo dúpẹ́ fẹ́yà méjì bẹ́ẹ̀ mo padà gbọdọ̀ dúpẹ́ fún ṣéwò Ibrahim ẹlẹ́hà Imam Abdulmajid ẹlẹ́hà léèrè prógrámù tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú oníyàwó mẹ́ta yìí náà mo dúpẹ́ fáwọn náà sóyé bó ti ẹ̀jẹ̀ pé àfàlà nígbò náà nìkan wọ́n dúpẹ́ fún lérí orí rẹ̀ bọ̀ gbádùn rẹ̀ tó lẹ́yẹ kọ́kọ́ sẹ́yìn òdòdó ṣé ò dàbí ó yẹ kí ká dúpẹ́ fún un ni. àbá dúpẹ́ bàbá ṣé ò dàbí lérí orí tẹ́kọ̀ọ́ ni torí pé ẹ̀ ń kọ́ṣẹ́ àwọn aláṣẹ. bó ti ẹ̀yẹ bá padà fún yín sùúrù àbẹ̀ ilé sùúrù ẹgbẹ́ ni ajá gbogbo ẹ̀rú àwọ́dá abẹ́ ti jáde wọn èmi ni mọ́dá wọ́n ní ìdẹ̀ ṣé Abdulmajid náà ṣé Ibrahim Abdulmajid náà lérí program tó wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfáwà oníyàwó mẹ́ta àbí mẹ́rin ni ọlọ́wọ́ sọ ní mẹ́rin ọmọ kọjá sẹ̀ríà ní mọ́tò sí ìlú oníyàwó mẹ́ta yìí náà wà ní àwọn ọmọdé àbí àfààní tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé mo rò báwọn náà wá solution sí peace ni wọ́n fi lọ ní bẹ́ẹ̀ àwọn dignitary diary yìí kí wọ́n mọ gbé àwọn àfáà wá ká mọ̀ sọ̀tẹ́ wọn mọ̀lánà ni wọ́n kọ́kọ́ wá fi bẹ̀rẹ̀ mo wá rí pé ẹni tí wọ́n sì gbé fún ó ti àkọ́ sọ̀bàdé rà nínú àtìgbà tá a ti wà tí wọ́n ti ṣe interview nípa mọ̀lánà sí aláàmọ̀ pẹ́lá nínú fáwọn ọmọ kéwú èyí tó gúdù ní ti ìrọ̀lẹ́lẹ́ ààyè ọwọ́ ń bẹ̀. àwọn fi àsìkò yìí tó dúpẹ́ bàbá wa wọ́n ṣe àwọn náà. Sheikh Imran Abdulmajid ẹlẹ́yà lórí ìtàdù tí wọ́n ṣe lórí bàbá Sheikh Adam torí pé wọ́n ṣe àmánà níbẹ̀. wọ́n sì ṣe tó yẹ kí wọ́n tọ́mọ kéwú ṣe fún àfá ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ṣe tó yẹ kọ́mọ kéwú ṣe fún àfá rẹ̀. àmọ́ tó dùn mí bẹ̀rẹ̀ pé iṣẹ́ wa jẹ́ nísì tẹ́ẹ̀tì ṣe yí lájọ yìí. tó bá yẹ pé ẹṣin lájọ yìí kò ní bàjẹ́ débi tí wọ́n bàjẹ́ dé yìí. yàtí pé ẹjí káwọn èèyàn ó ródodo. ẹ jẹ́ kí wọ́n ródodo ẹ jẹ́ kí wọ́n rí mọ́lẹ̀ àti wàhálà àti jùúdì mọ̀ lánàṣẹ́ alẹ́bàtọ́lá
nínú ilé ìwé àti ní gbogbo ayé. Àbá Ibrahim ọba ti jáde sí yí pé àmọ́ èèyàn máa ń kọ́gbọ́n náà ni ìṣẹ̀lẹ̀ náà ló ní ju wá síbẹ̀. Ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ náà làwọn náà ń wá solution sí pẹ̀lú àbó oníyàwó mẹ́ta àyẹ̀wò orí àgbèrè. Ìyá ni bẹ́ẹ̀ ìjọba bá mú ọ̀tájì láàrin àwọn wọ̀nyí. Ẹ pé wọ́n tún wọ́n sí lẹ́wà ẹ̀fẹ́ bá lé jẹ́ ẹ̀sìn fẹ́ wọ́ àwọn tàná kẹ́yìn náà dìde gidigidi bó ti ẹgbẹ́ dìde kẹ́yìn wọn fòdodo múlẹ̀ báyìí kò bá sì dá. Kẹ́yìn tẹ̀ pé dúró déédéé nínú àwọn sálábì yìí kẹ́ láti má ba gbogbo tíjà àwọn ètò àwọn ẹni àná jẹ́ kẹ́ máa ṣe báyìí kẹ́ fìdí múlẹ̀ báyìí ọ̀dà púpọ̀. Táwọn èèyàn bá má tàyàn bó ti rí àti máa kọlù níkọ̀ọ́kọ̀ yóò ṣòro. Torí kọ́ mi bá pẹ̀lú bàbá rẹ̀ ńlẹ̀ àbí ti ya rẹ̀ fún ọ̀sàsọ̀dá. Báwọn èèyàn bá má tàyàn bó ti rí àti máa kọlù níkọ̀ọ́kọ̀ yóò ṣòro torí kọ́ mi ò lè bá pẹ̀lú bàbá rẹ̀ ńlẹ̀ fún ọ̀sàsọ̀dá. Lókè àfa náà torí wọ́n bá ṣe tí ọ̀dà fa náà á kù yí. Wọ́n ṣe tó dáńbi eléyìí mo sì gbọ́dọ̀ fi múlẹ̀ lórí àga yìí. Àwọn kan kọ́mẹ́ǹtì lórí àwọn àyíkọ̀ kan kọ̀ọ̀kan tí mistake wà ń bẹ Amẹ́ríkà fẹ́ lò ẹgbẹ́ mistake sí ẹgbẹ́ kan. Àníyàn tí wọ́n fi ṣe ní ẹjáwó àti dáadáa tọ́lọ́ sí ni kọ́ jáde níbẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ní dáadáa tọ́lọ́ ni wọ́n jáde níbẹ̀ náà ní ká wò. Mo rẹ̀kọ́mẹ́ndì fún gbogbo ọmọdé ẹlọ lè wò ó sọ́ọ̀sì eré láìwà kan. Gbogbo náà ní kẹlọ wò ó. Ẹlọ wò ó. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ́ta mọ̀ lánàá bó ti rí wọ́n sọ fún yín o. Bíta bá ṣe Adam bó ti rí òun náà ni wọ́n sọ ní ọ̀nà àtàrú. Bẹ́ẹ̀ ni bó ti ráyẹ kó kárí nù. Ilẹ̀ Yorùbá bó bá ẹgbẹ́ yìí náà ṣe tẹ́lẹ̀ yàtọ̀ sí gbogbo ká máa tójú wọlé ó léyìn ká máa fà á yà yìí. Sóyé ìkọ́ ọba ti rìn jù báyìí lọ. Wọ́n sọ ẹgbẹ́ yìí là ń ṣe tẹ́lẹ̀ yàtọ̀ sí ká máa wú gbogbo ní olé káàkiri náà ìkọ́ ọba ti rìn jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni èyí tí àfáàwà náà tó ṣe ọ̀kan náà tó bẹ nínú àwọn ọmọ mọ́kàs táwọn náà tó ṣe dáadáa ó ní iṣẹ́ Misbahudeen Az-Zaituni Misbahudeen Ibrahim Az-Zaituni àwọn náà ṣe dáadáa. Àwọn tó kí àfáàwà Misbahudeen Ibrahim Az-Zaituni. Àwọn ọ̀rẹ́ ṣe pé wọ́n pìtàn wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé tí wọ́n ṣe fún Mọ̀lánà ní ilẹ̀ Yorùbá kì í ṣe tí Mọ̀lánà ti sáfù nù. Mọ̀lánà ti sáfù respect wọ́n sì dìsáàbò ó kálukú ó mọ̀ gbé náà wo owó fún wọn. Àbá Misbahudeen Zaituni náà wọ́n ṣe yìí náà wọ́n sọ sí kékeré náà. Àwọn dúpẹ́ bá Àfáà Misbahudeen Zaituni lórí pé wọ́n gbà láti kọ́ṣẹ́ àwọn èèyàn kí wọ́n má gbóná ojú Sheikh Adam. Àwọn méjèèjì yìí sóye wàláì nínú ọ̀sẹ̀ yìí wọ́n sì tọ́ da mẹ́. Ẹni tó kù tẹ́lẹ̀ ọ̀sọ̀ fún wọn láwọn àfáà méjèèjì ni pé wọ́n wá padà wálé. Ewolé ẹ padà sí family house yìí nígbà lẹ́yìn náà ètò ẹgbẹ́ ẹgbẹ́ tó sẹ́ẹ̀dì pé ẹ̀jẹ̀ ẹ̀nu tí wọ́n pè lẹ́gbẹ́ ẹ̀nu the blood is thicker. Bàbá Básùkò yìí wọ́n àfáàwà ṣẹ́wọ̀ Imran Abdulmajid àti àfáàwà Ibrahim Zaituni nígbà yẹn padà sí family house. Nígbà wá ṣe fún yẹn ẹjọ́ tánú yín. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pé family kẹjọ ò ní sí gá. Bẹ́ẹ̀ bá bẹ ẹ̀yin náà ẹ tó ẹ̀ẹ́rì kẹsẹ̀ ìkẹ́pọ̀lẹ̀ ẹgbẹ́ dáadáa. Samahata Sheikh Muhammad Habibullah tí wọ́n bẹ́ẹ̀ yìí o tí wọ́n bá lọ tẹ́ wàhálà wa Ọlọ́run ní ti di ọya ẹjẹ́ ara wọn lọ́wọ́ nígbà tí gbogbo wa náà ń bẹ ní àsìkò tí a lè ràn wọ́n ní ọ̀rọ̀ ẹgbàgbé gbogbo ìfẹ́ grand defenses nǹkan bí tí àwọn míì mójútó tó òjò wọlé ẹfà wọ́n lẹ̀ àwọn kan ọ̀rọ̀ ogun sí Ádámù lọ́kàn wọn àwọn kan ọ̀rọ̀ fámílì sí Ádámù lọ́kàn wọn àwọn kan ọ̀rọ̀ ṣe sí Ádámù lọ́kàn wá. Àwọn abẹ́ta nù àwọn kan ogun sí Ádámù lọ́kàn wọ́n jà sí àwọn ni wọ́n máa tẹ́ níbẹ̀ ogun sí Ádámù lọ́kàn wọn àwọn kan ọ̀rọ̀ sí Ádámù ẹbí wá ní ẹnìkàní rànáì ẹ̀yìn wá kéwù ni ẹ máa lọ àwọn ọmọ ẹ̀yìn wá kéwù ni ìyàwó ni ó sẹ́kù àwọn ní fámílì ìtọ́ka àwọn ni wọ́n ràn
La ilaha illallah. ọ̀rọ̀ fámìlì lọ́kàn àwọn wá kéwù ni kí ló lọ fámìlì táwa dá sí ìtọ́kàn wọn ni wọ́n náà rán lọ àwọn akẹ́mẹ́lẹ́gbẹ́ ìtọ́kàn ọ̀rọ̀ fámìlì sí Ádámù ní ibi ọ̀sẹ̀ nígbà èyí kankan èyí ọmọ ẹbí kankan o pọ́blẹ́mù ti ń yẹ kí ó tó àwọn akéni ọkàn wá pọ́blẹ́mù ti wà nù ẹ̀sìn pọ́blẹ́mù ti wà iye àwọn tó rẹ̀ ní bákan ẹjú ẹjú wọ́n máa rán ẹjọ́ wọ́n máa rán àwọn àkọ́wà bí ọ̀rọ̀ ṣé tí ṣe aláwọ̀ agbé ní ayé wọ́n sí tùrás tó ẹgbẹ́ tó lọ ní kí wọ́n lọ fún tó fi rán wọn nù tó fi nàró wá ipò ní kẹ̀kẹ́ míì tí tó lọ fún pè wọ́n lẹ́yìn oníṣẹ́ wọn àwọn àkàn ń bẹ iṣẹ́ tí wọ́n ìlọ́kàn wá problem tí wà. mẹ́ta làwọn tó ń dá lọ́wọ́ ṣe kàn án náà. Ẹjẹ́ ká ní ẹ̀ká sọ lójú ọ̀rọ̀. Ilé ẹ̀sẹ̀ tún ní ibi iṣẹ́ lẹ́bí wúlò. Ilé ẹlẹ́hà bàbá àmọ̀jì àti tàkọ́kọ́ àti tẹ̀kẹ́jì ibi iṣẹ́ wọ́n ti wúlò. Àwọn tó bá tún nígbà tó bá tún nígbà àtẹ̀bí yìí náà ibi iṣẹ́ ní ti wúlò. Báwo tó bá ń wọ́n gbogbo sẹ́yìn ọba àkókò ní àdúgbò níbẹ̀? Wọ́n ní wọ́n gbogbo mẹ́lá ní sẹ́yìn ní wọ́n á pẹ̀lú àfáà ìpé wọn á pípò ní. Kí n tẹ̀lú? Àwọn tó bá ní ti fámílì làwọn, èdè ọmọ aláwọ̀ ó kù sọ́wọ́ ẹ̀. Àwọn atájọ́ bá tó ká tó sọ ọmọ kéwàá. Ìtàwà kí náà sí kí ló rárá. Ibẹ̀ ló ti lé pé ká máa lọ lé o. Òṣòótọ́ tó lè pé ká sí kí ló àwọn ọmọ lé o. Ẹnu yóò sí kí ló ọ̀gbá. Ó ká ikú ọmọ ìyá ara rẹ̀ ni. Ẹ bá sọ̀rọ̀ ẹ̀rí bá kà yí darí ẹ̀. Èmi bá wù yí ẹ̀rẹ́ ni. Bẹ́ẹ̀ ní sọ́ọ̀sì nínú àwẹ̀ èmi wò yí rẹ̀ ni o, mi ò tí ráyè tí ẹ. Torí náà wọn náà gbẹ̀rẹ̀ ẹgbẹ́ àṣà àdùmọ̀ lánà, ọ̀rọ̀ ogún, àtọ̀rọ̀ ẹbí, díẹ̀ ní nínú iṣẹ́ bàbá o. Gbogbo táàbá sí táàbá mójútó sí wọn ìlànà lásẹ̀ mẹ́. Ẹgbẹ́ ìjà fi ẹ̀tẹ́lẹ̀ ká máa pa làpálàpá. Ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ ẹbí ó kéré nínú iṣẹ́ bàbá, iṣẹ́ bàbá lẹ́yìn ká mójútó. Torí náà èrè ẹwájá parapọ̀. Bága náà lè wájú àti alága, ó lè wúlé dìde lórí tèmi kí fún yín, tó bá ní sẹ́jẹ́ sí. Láti lè fi ọmọ káàsì yẹn ní ọ̀wọ́, yìí wá ń bẹ̀rẹ̀ lórí tébù yìí nù. Tẹ́mà tó lè ṣe ní ìkárí lọ́pọ̀. Ẹjọ́ gbogbo tí máa ń bí inú, ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Ẹ padà wọlé. Bí ẹ bá lè pè mí náà lọ dé, bí ẹ bá lè ẹ pa àwọn àmì. Kò sí bàbá náà ti dàgbà títí máa ń bẹ láàrin wọn ayọ̀ rẹ̀. Ọ̀nà tó bá ṣùgbọ́n yìí bẹ̀ yìí, àbáwa ṣẹ́wà ìmọ̀ràn, àbáwa Ibrahim àṣẹ ìtúlẹ̀ àtàtà bá rí bí yín, wọ́n ní ẹ padà wálé kájọ ṣe gbogbo náà bàbá wa. Bẹ́ẹ̀ náà mo sì bẹ àfáàwà Nàbílù náà. Gbogbo ọ̀gbẹ́ṣẹ́ Muhammad Nabi ìjọba mo gbà wọ́n dẹ̀ lórí tébù yìí pé wákà wọn dákun wọn dàlú. Wàláhí ìtẹ́ ń jà sí ẹ̀tọ́ yìí. Àmọ́ yóò bá nǹkan jẹ́ o. Yóò bá nǹkan jẹ́ àfáà Nàbí. Ìdí kejì àdúgbò sí síbẹ̀ láàrin mi ò pẹ̀lú àfáà náà tẹ́lẹ̀ náà. Gbogbo kálukú tì ní. Àwọn ọmọ ìyá mi ni wọ́n fẹ́ràn mi, wọ́n fẹ́ràn mi. Ìwáyé irú situation tó wà yìí àlédákẹ́. Torí bá a bá tún dákẹ́ lọ́rọ̀ rẹ̀ báwo tí ò dàbí mi tí àwọn ọmọ òsì yẹn bá wọ́n tún sàwọn dàda láàrin. Ọdún orí tí àfáà Nàbí kù sí náà ní sí fún ìsìn. Títí àgbá ti dé. Ẹ mọ́jà tún tí káwọn náà tún dá láàárẹ̀.
mo rí àfàlà bí nísìn ìṣe fúngáwù kan tó bọ́ pa lọ́wọ́ ní ọ̀làgùn ó sì déjà ìdá yìí bàtẹ́ tẹ́lẹ̀ pé ààrẹ ń bẹ ní ara lérí kí ogún àwọn babalábá wọn kọ́mọ́ wọlé ọwọ́ náà nígbà tó bá ní wọ́n dájá gùn ni kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ o lórí èdè ìfidá differences ìyàtọ̀ tí bẹ́ẹ̀ náà ló ti gbé ti láàrọ̀ káfòdodo mọ́lẹ̀ àfádà bíbí náà ti ń dàgbà tó yẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa yẹ kí màá tí wọ́n bá lọ sójú láti máa rí okú tẹ́sán tẹ́yẹ èèyàn fún wa yìí ó ti pé kí ni ó ti pọ̀ jù ẹ ṣe sùúrù tí ẹ fẹ́ máa pa wá lọ́pọ̀ kan ni wà dá ọlọ́run ní fún ẹsẹ̀. ẹ̀sìn wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀sìn wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀sìn tẹ́ fáwọn àbá wa ti pọ̀ jù. òdodo ẹ̀ ń wí tòótọ́ àmọ́ bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ yìí kò lè lọ bẹ́ẹ̀. ẹjẹ́ ara yìí náà bá sọ ẹjẹ́ ara yìí bá sọ ẹjẹ́ ara yìí bá sọ ẹ̀yọ́ ọmọ kéékèèké alárin fún iná ẹjẹ́ ara yìí bá sọ. ẹ̀yẹ àgbà tí àfàlà bí mo sì káàpá ẹ̀ síbẹ̀ ọ ẹ̀yìn gan lè yan bú ẹ̀ẹ́bẹ̀ẹ́bẹ̀ èmi sọ fún yìnyẹn ẹ̀ẹ́bẹ̀ẹ́bẹ̀ èyí tí àfàlà bí mo sẹ́nu títún yẹ̀ nìkan kò yẹ kó yẹ nìkan kan wọ́n lágbàrá pé wà lọ́jọ́ wọ́n ní ọmọ tuntun lọ ẹ̀ẹ́bẹ̀ẹ́bẹ̀ yìí sọ fún inú tọ́ba ẹ̀ẹ́bẹ̀ẹ́bẹ̀ nínú àjẹ́ndà lúrú délé èrò yìí náà kọ́ dákọ̀ mi síbẹ̀ kò yẹ kó dùn mí àwọn àgbà náà ṣe nǹkan tó yẹ kí àṣìṣe. Àwọn aṣòdodo ọ̀rọ̀ gbogbo ọ̀nà abẹ́ẹ̀bẹ́ ẹni tó bẹ́ yọ rẹ̀. Bàbá àwọn aṣàtúnṣe kásàtúnṣe. Gbogbo ọ̀nà abẹ́ẹ̀bẹ́ ẹni tó bẹ́ yọ rẹ̀ lẹ́ni tí bẹ́ẹ̀ gbogbo ọ̀nà lẹ́bi bẹ́ẹ̀. Especially àwọn tá a dàgbà tó jẹ́ ní wọ́n ṣe dédé kiri àbójúbi lọ. Tó bá lọ sí bẹ́ẹ̀ mọ̀ náà fi kiri yọ. Àwọn aburú ẹ̀ láti yọ. Àwọn aláàṣẹ nǹkan tó yẹ kí káṣe gbogbo ajá ìjọ fún mẹ́ o aláburú ni wọ́n ẹgbẹ́gbẹ́ tẹ́bà sí kẹsẹ́ èmi sọ pé ẹgbẹ́gbẹ́ gbogbo ẹjí àdúgbò dákọ̀ ẹ Muhammad Abi bàbá lágbà ìjìyẹ tó dákọ̀ yí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ èmi lẹ̀ mẹ́mẹ́ gbogbo alájọ́ mẹ́mẹ́ gbogbo alájọ́ mẹ́mẹ́ torí pé ìtọ́ yẹ kí àgbàlagbà ó ṣe láàrin ọmọ kéékèèké àwọn àgbà yìí nàdà sí kí ló mùnáfíkì pọ̀ àbùsísí pọ̀ ẹgbẹ́ yìí rí wọ́n láti sàkú àfúsàkù kú alábẹ̀bẹ̀ ìjáka ibi ọ̀rọ̀ sí ìdàmú ẹgbẹ́ bẹ́ẹ̀ bá rẹ̀ sọ fún ìmọ̀ sọ fún ìmọ̀ ní ìjọba sẹ̀rẹ̀ ó sẹ̀rẹ̀ kí ni ó sì tẹ̀sẹ̀lẹ̀ ọ̀nà ìrọ̀lẹ̀ ẹgbẹ́ ẹ̀yìn lẹ́ bẹ́ lábẹ́ gbogbo nǹkan tẹ́ẹ̀sẹ̀ kí ni ó tẹ́ẹ̀kàrú nígbà wọn rẹ̀ orí ihu yíká rẹ̀ nìsí inú yíbàjẹ́ àwọn ọmọ kéékèèké ẹbí tí wọ́n pọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ṣe ní àwọn bá bá wọn gbọ́dọ̀ lílẹ̀ fún wọn àwọn náà ti sọ pé àwọn òní àwọn ìlànà ṣe lára àdá àṣẹ ìjọba ẹ̀kí ni ó àṣẹ ìjọ ẹ̀ka mójútó là mójútó èyí ẹ̀ka mójútó àpáàtì personal interest ni ó kálukú ṣe kí ni ó ilé káàkiri ibi tí personal interest bá dé ibẹ̀ láwàá ẹ̀sùn olóró ìtàkùnlá àkúnnù máa sọ nìkí ẹjẹ́ káṣò olóró ẹni kọ́mọ̀ yọ̀rọ̀ ilé ìjẹba yọba gbogbo àgbà tí máa mẹ́sà ẹ̀ lónìí tó jẹ́ years ju 50 years lọ sókè tó bá lọ́wọ́ sí lọ́rọ̀ ìpòpò rọrùn mo mẹ́rin kì sí ni kì í ṣe pẹ́ sí là ń jà fún iye ara wa ìlàjà sọ́bẹ̀. gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń bẹ nísàlẹ̀ lónìí wọ́n ní kálukú náà ní ń bẹ nínú. Kálukú wa wọ́n ní ká túbá lọ́dọ̀ Ọlọ́run. Kápá ní ẹ̀dà. Wọ́n ní ẹ̀ta ní ẹ̀dà. Kápá ọ̀pọ̀. Kápá ọ̀pọ̀. Ẹ̀wọ̀ ìjì lọ náà gbẹ́gbẹ́ sí ti pẹ̀lú báyìí. Ẹ̀wọ̀ bẹ́ẹ̀ tó ti fún a lọ. Ìjọ yẹ ká rán. Àjọjú ìtàmẹ́lẹ̀. Bọ́ọ̀lù ẹ̀sẹ̀ lè yọ bàbá máàlì. Kúrò ní Mọ́ríkàsì, bọ́ọ̀lù ẹ̀sẹ̀ yọ Mọ́ríkàsì kúrò yọ bàbá máàlì. Tọ́ba ìkúrò òdòdó wa. Ìjẹ́ ẹ̀mọ̀ ń pa bàbá máàlì. Tọ́ba ní ọmọ ìpọ́pọ̀. Ẹmọ́ tàrà yìí. Àti àwọn àgbẹ̀rẹ̀gbà ní olóòdòdó. Tó kálukú ká ń lo ìtì àtún fúrúsọ̀ láti mọ̀ fi sí àbúrú lọ.
bí ṣe Ádámù Abdallah tí ọba lọ́wọ́ ní máàdì ẹjọ́ ti ṣe Ádámù Abdallah ń kó bẹ̀ bàbá máàdì ọmọ kéwà àwọn àfáàgárí aláya ni àfáàgárí aláya tí bàbá máàdì tẹ́tìlá sí máàdì tó ké lọ́dọ̀ wọn nígbà gbọ́rọ̀ ṣe é sọ yìí ni tó jẹ́ ìgbà fún ṣe Ádámù Abdallah bẹ́ẹ̀ ni bàbá Murtala Abdulsalam ọmọ kéwà àfáàgárí aláya ni nígbàdàn. Allahu Akbar. Wọ́n lọ gbọ́ ti jáde láàrin bàbá abẹ́rẹ́ aláya pẹ̀lú bàbá abọ́dọ̀ fáyọ̀kì ààrẹ bàbá abáàlì ó tẹ̀lé àfààrẹ ni. Orí tí wọ́n kọjọ́ náà bẹ́ẹ̀ bá ṣe wàhálà ìgbéjáde. Lọ́fi bá kẹfà wọn. Ẹni tó jà lẹ́yìn àfààrẹ. Tẹ́lẹ̀ wá dé ní ìsìtẹ́ kọ́kọ́ tẹ̀lé àfààrẹ mọ́. Bẹ̀bá ní ti mọ́kàsí ní òsí mẹ́, ṣe lè yìí pọ́, ṣe fún alára ní òsí mẹ́, níjọ́ ti kú wáyé alára. Àbáwọ̀ lẹ́tọ̀ fẹ̀lẹ́ ní ibẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni àfá àgáyé alára yìí, ẹ̀gbọ́n lọ́jẹ́ fún sí Ádámù Abdallah. Iṣẹ́ tẹ́gbọ̀n wọn bẹ̀rẹ̀ ni wọ́n parí ní máa ẹ̀rọ lè gbọ́ yìí. Ẹ̀tọ́ bá níbẹ̀ kókó jáde. Ọmọ akéwù wọn nílé aláàyá ni bàbá máàdì. Ọmọ akẹ́wọ̀n ni wọ́n sì máa jẹ́ lọ bẹ́ẹ̀ láti àmọ́ lóòdé. Àwọn ọmọ yìí kan tún bẹ̀ o, tẹ́lẹ̀ wọ́n tún jọ ọmọ akẹ́wọ̀n àwọn rẹ̀ mọ́fà ní ọjà àgbọ̀rọ̀ tó tẹ́ gbá ní wọ́n bí sí kíkà fún ẹni. Tí wọ́n fa ọ̀sán pọ̀ kí wọ́n tún fi tápà àpọ̀ tó fi tápà lòun náà tó tó dé báyìí. Ẹ má jẹ́ kí ẹ dàpọ̀ téèpù yẹn fún nílẹ̀ o. Bá a ti tó pẹ̀lú àkà yìí ni ẹja lọ pọ̀. Ṣébí bàtí bàbá máa ń dàgbà tán tí wọ́n ti kéwú tán tí wọ́n dé èèyàn tán. Ìwọ́n ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ máa yìí. Ẹ̀yẹ tọ́kọ́ wọn kéwú kọ́. Ijó iṣẹ́ aláwọ̀ fi àfẹ́ẹ̀sì pamọ́ nípa àfẹ́ẹ̀sì kọ́kọ́ òun kéwú. Ó sì ní dèdè gan kọ́mẹ́. Ọlọ́run sì fà bárkà sí. Láti pàdé tí ń jà yìí sẹ́ẹ̀fì yóò rẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àbá àṣẹ Ádámù Abdallah ti ń ké lọ́dọ̀ àfẹ́sì ní kí ni o nígbà bẹ́ẹ̀ náà ni àbá wa bàbá wa nígbà yìí ọlọ́pàá yá mi wa ọmọkùnrin òun tó rẹ̀ dìde gbogbo tí ó fi yọ́ òníjọ́ bàjẹ́ bàbá Murtala Abdulsalam báyìí láti ń ké wájú àfá dáadé aláyà nù nígbà dáná ẹ̀yìn nígbà jáde kẹ́ níbẹ̀ kọ́ ilé ẹgbẹ́ aláya àwọn bàbá wa láláya wọn kọjá gbogbo àgbàgbà tí mẹ́mẹ́ àwọn àdàfà bàbá wa ní máàjì ẹ̀yìn ní kẹ́ẹ̀kọ́ pé bẹ́ẹ̀ kọ́ o àmọ́ pàtí wọ́n bá ṣe dignitary tí wọ́n ṣe lọ ìdáyàrí nífẹ̀ẹ́ fún ọgbẹ́ ìgbẹ̀ ìná jáde ẹ̀pá ń tàn ó tó fà ń pìtàn sí Ádámù ní gbogbo ẹni tó kọ́ kéwú nílé àti níta gbogbo ẹ̀ làfáwà ẹlẹ́hà lọ dápọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá máàjì náà gbogbo àwọn ilé ọ̀rẹ́kẹ́ dápọ̀ òun ká ló kó fi mọ̀ wọn ara rẹ̀ yípe ìyẹ́ yájú sílé àfẹ́ ẹ̀ gbogbo tó bá wù tó bá ṣẹlẹ̀ àlùbáríkà àwọn eléyìí iná lọ́fà lẹ́yìn kan wá lọ lè sọ nínú yín bẹ̀ náà wípé èyí gbogbo aráàlọ́ ní bẹ̀rù aráàbà ẹ̀wẹ̀ tí tọ́rọ̀ sí bẹ́ẹ̀ ni ìbàdàn tó ń bẹ̀rù yìí náà nìsí àfà bàbá Murtala Abdulsalam yìí àfà rẹ̀ wá ń kọ́ tọkọ kéwù bẹ̀rù tọ́mọ náà tọkọ tó náà tó bẹ̀rù bẹ̀rù tí wọ́n bẹ̀rù wọn ni níwọ̀n àgbàrá bàtà ẹ̀kẹ́ ẹ̀dàkùn ẹjọ́ bí mo ti sọ fún yẹ́ ìlú ìsára yóò títí dọ̀lá ádì mí náà ìlú sí wà ẹ má jẹ́ àdálẹ́ àwọn àfáàrù ẹ má jẹ́ àdálẹ́ àfáàrù supremacy ti gbogbo india sí ẹgbẹ́ ti ẹgbódòdó kalẹ̀ ẹ̀dàkùn ọbẹ̀yìn náà ni tẹ́ẹ̀sì àrùn ìtẹ̀jágbà tí wọ́n lẹ̀ sí ẹ̀sìn ní ẹ̀kí dà lóru ọ̀rọ̀ tẹ́ẹ̀sọ̀ sí ọ̀dà lóru ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tí ó tún dà lúrú náà ni tí ò lè jí kọ́rọ̀ ọlọ́bọ̀rọ̀ kò ní jẹ́ kọ́rọ̀ tẹ́ afẹ́rẹ̀ yìí ẹfẹ́rẹ̀ àwọn náà èyí ló jí kí gbọ́ lọ ìtàkítà ẹjá gbé ti gbogbo àwọn táwọn kéékèèké sí ẹmọ́yà sí ẹmọ́ tó pọ̀ wá náà mọ́ tó pọ̀ kò síbẹ̀ ní ilé wọ́n àwọn ará lọ kó ní Ìbàdàn ẹ̀dá kùnbọ̀ ẹjẹ́ kí n sọ fún yín ará àlọ́ inú òsì lè lọ́wọ́ Ìbàdàn kó lára rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà bí ẹgbẹ́ ti gbàgbọ́ lọ èmi tẹnu mọ́ lájọ ìníṣẹ́ ẹ̀sìn fẹ́ gbá kí fún gbogbo ọbẹ̀ ilé ìyá wa ni ẹgbẹ́ dàrú
ẹ bọ́ sọ̀rọ̀ dájọ́ tí bẹ́ẹ̀ èèyàn lé nílé bàbá ọmọ nílé ìyá o ẹjọ́ o tó gbẹ̀yìn náà sọ bẹ́ẹ̀. ẹni ará lọ́rin kò lè sọ pé wọn ò ní bálábàdà síbẹ̀ ní alábàdà náà ò ní sọ pé kúrò láti náà bá wọn ṣe lẹ́ẹ̀tọ́ ajẹ́kọ̀ wọn ajáta wọn atúnfẹ́ wọn nínú wọn àwọn bàbá atúnfẹ́ wọn bẹ́ẹ̀ sábà ní wọn lálùbáríkà ní àwọn tó wá bí àwọn tẹ́lẹ̀ta ní wọ́n mọ̀ tẹ̀lé lónìí ta ló bí wọn. àìmọ̀ wá ráyè ní ká wọn ṣe gàlẹ́tà yìí ẹjẹ́ gbogbo mi ò ẹjọ́ gbogbo àwọn yìí mọ̀ bẹ̀ wọ́n láàárọ̀ yìí torí náà fáwa ṣéwù wa Muhammad Labeeb Lágbàjì èmi náà panupọ̀ mọ́ àwọn tó ń bẹ̀ yín pé wá káwọn ni ẹ̀fipamọ́ àwọn àmọ̀pọ̀ wa ń bẹ̀ tẹ́lẹ̀ o ibẹ̀ àwọn kan náà tó wọlé kọ nínú àwọn ọmọ ìfisẹ̀ lọ́dún fún tí yóò lé mókè torí pé tìrú àbálà bí wọ́n bí mọ́ wọn ni àjẹbí ni o gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí kìí gbogbo ẹmọ ẹgbẹ́ iṣẹ́ àbálà bíbọ̀ wá ṣe tí ọ̀gá ni kìí kìí wá lè wọ̀n káàkiri àmọ̀sọ yìí láàrin ara wa àwọn yóò pọ̀ ṣe àwọn àmọ̀sọ yìí láàrin ara wa etí ò ní jẹ́ kí píìsì orílẹ̀ ni wọ́n sọ ẹ̀sùn kálukú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́nà àbíjọ́ kan náà lábá gbà lọ agbájọ́ kan yóò wà láyà sí ní rìlíṣẹ̀ táfi lọ ẹ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyàtọ̀ díẹ̀ náà ìbẹ̀ láàá pẹ̀lú yí ń bọ̀ bá kẹ́ ẹ̀nà bá mú kèrí ẹ̀dí sí àwọn ọ̀gá náà gbé náà àti látà lọ́mọ tó wò ní ẹwà rí pé yàrá yà àgbẹ̀ mẹ́rin fúnra tó ní fúnra lọ irọ́ náà pa ẹ̀sìn wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ á lọ ètò ibi mo fẹ́ parí ẹ̀ sínú kìíyàdà yìí ni káwọn àgbàlagbọ́ pẹ́ra wọn iṣẹ́ ìtaàrẹ gbogbo táàrẹ yìí ẹnìkan ló jẹ́ nìkan lọ ẹnìkan ló jẹ́ nìkan lọ ẹnìkan nígbà kan jẹ́ ẹjẹ́ àfi yóò lé kẹ́ ẹ fọ́ọ̀mù mọ́jísùn ló ń mọ̀ kìíyàdà yẹn bí rọ́bítà yìí náà lé lórí tá a fi ní ẹ mọ́fọ́ rọ́bítà yìí náà nù à ń sọ níbẹ̀ bẹ́ẹ̀ tábìlì àyè mọ́mù ní ìṣe ìjáàdù kan ẹgbẹ́ síbẹ̀ àgbàjà yìí láti lòó súnmọ́ ìní pírọ́blẹ́mù wa gbogbo ẹnkálukú kọ́ parapọ̀ síbẹ̀ táwọn ọmọ ìjọba àtẹjọba bá kẹ̀ níbẹ̀ náà tí ìbò fi lọ ìgbà àbá ṣèyí o wàhálà tá ń fà yìí àdíyé máa fa ọ̀sẹ̀ yìí kẹ́ẹ̀mọ́ abalẹ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ tó ṣe kí ni o ọgbà àbẹ̀yẹ tó yẹ kọ́kọ́ mọ́kéwú náà ni ẹ̀ tó ṣe tọ́mọ wa tó ṣe pẹ̀lú àrífín àti yẹ̀yẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé kò sí o ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ lára sí kínú lára ń fẹ́ torí náà ibẹ̀ ni ọ̀rọ̀ wà mo wá rọ èyí yẹn wa gbogbo anájíyọ pé àtẹ̀gbẹ́ kìíní ẹ̀rí pé mo sọ yìí sí ọ̀sẹ́ni tó sọ pé Sàràfí wọn ò ní mọ̀ àmọ́ ìmọ̀ ìjẹ́jẹ́ kó ṣe kíní yìí sùlùkù náà ṣe kíní o ń bẹ́ẹ̀ bí lè máa ń bí sùlùkù ọ̀bá sí ní ọlọ́run ní mọ́sọ̀fà lọ́pẹ́ pé wáyé ìnáka láàdá olùkín azim sùlùkù dàwí ẹjẹ́ ká wá táwọn fi sí dáwà so gbogbo eléyìí mo sọ̀rọ̀ yìí dìná à láti lè mọ́ léyìí tí mo dáná wí ní àyè ọwọ́ àwọn àmì gbé jáde sí àyè tí iṣẹ́ àdámàbẹ́lá wíkẹ́ fi dè mọ́lẹ̀ kí ọmọ jẹ́ kí ó kàn sọ̀rọ̀ lásán ẹgbọ́n tí bàbá wí. لهذا وجب علينا àsìkò táwọn àyè ti di tún láti fún abáyì. والحالة هذه أن نجأر بصوتنا في هذه والحالة هذه láti bá wa ní kọ̀ǹdíṣẹ̀ tá a wà yìí tá a bára wá kọ̀ǹdíṣẹ̀ yìí. أن نجهر بصوتنا ìgbé àti kó tásìkò ká gbé ohùn sókè ká má ṣe mùnáfìkì. في هذه الظروف المحيطة بنا اليوم lórí circumstances tá a bára wa nílẹ̀ Yorùbá yìí nísìnyí. نحن المسلمين الموجودين láwọn mùsùlùmí tá ń bẹ. تحت حكومة غير مسلمة tá ń bẹ lábẹ́ ìjọba tí èsì ìjọba mùsùlùmí. وتحت عواصف الإلحاد التي تعصف من كل جانب. tá a sì wà lábẹ́ ìsìlásìlò àwọn ọmọ tí wọ́n mú ànẹ́bì yìí tí wọ́n ṣe ìlẹ̀háàdì yìí tí wọ́n ṣe ìgbẹ́rìgbẹ́rí sọ́lọ̀ àti fún ànẹ́bì Muhammad. وتحت حملات الأديان الأخرى
التي تشن على الإسلام. àbí tá a sì wà lábẹ́ tẹ́ńṣán àwọn ẹlẹ́sìn míì tí wọ́n gbógun ti ìsìláàmù yìí yàní pé àwọn ẹ̀sìnkù lè yẹ àti tó lè jẹ́ pé ní mùsàsíkù ni wọ́n àwọn ilé ìyẹ̀kẹ́ mùsàsíkù mùsàsíkù náà ti wọlé Yorùbá mùsàsíkù náà kọ́ bílí ìsẹ́gbẹ̀ kan àwọn mùlhidùn wọ́n yàtọ̀ mùsàsíkù sí kí ló mùlhidùn múlìdín àwọn eléyìí wọ́n lẹ́sìn kankan tó kí ló tọ́bẹ̀ sí kèfèrí ni wọ́n tí wọ́n ti dè láìpẹ́ yìí تشن على الإسلام tí wọ́n ń jalu ìsìláàmù من داخل كل بلد ومن خارجه. nínú gbogbo olùkọ́ ti bẹ̀rẹ̀ Yorùbá àti ní wọ́n ń jalu wa nínú ilé wọ́n tún ń jalu wa lọ́dọ̀ òkú. وجب أن نتسامح فيما بين أنفسنا. ẹ̀rí kí ni tó wí. وجب أن نتسامح فيما بين أنفسنا. a ní láti ṣe sùúrù pẹ̀lú ara wa tàṣàmùhù yàní pé a ní láti ṣàmójúkò níbi àwọn kẹ́kọ̀ọ́ ká lè rọ́nà lọ gbogbo ọ̀rọ̀ ká lè máa sábà yìí léyẹ. لئلا نحاول تجربة وقائع الجمل. bàbá ní bá àbá káàbá máa ṣàmójúkò ní situation náà wáyé yàní pé gbogbo àwọn káwọ̀ kẹ́lẹ̀ step by step èyí tó bá fẹ́ lágbàjọ́ bá bẹ̀sì jẹ́ yẹ́yẹ́ àmì ẹ̀dá kẹ́lẹ́ rí ẹ̀ èyí tó bá ń wẹ́sì tó bá ṣẹlẹ̀ àmì ẹ̀dá kẹ́lẹ́ rí ẹ̀ èyí tá à ń sọ ní níbi ìbáwí ni kẹ́ẹ̀dé tó mọ ní níwọ̀n tún wọ́n sì bẹ́ẹ̀ bá kọ̀rẹ́tì kẹ́ẹ̀kẹ́ kọ̀rẹ́tì tó ṣẹlẹ̀ kéèkéé tó máa fọwọ́ kan sàṣíyà òótọ́ òun èmi ò ní ló bá ń ṣèpẹ́jọ́ ọ̀dá mẹ́sì kẹ́ mọ́ sọ àbí wọ́n bá rú àpẹ́jọ́ ọ̀dá mẹ́sì kámọ́ ṣàtúnṣe rárá àmọ́ pàṣẹlẹ́tì ìwà táǹtẹ̀ ló ń bọ̀ yìí ti ṣe kí ló kò ti burú jù pàṣẹlẹ́tì àwọn tó ń lọ yìí ní ìsìn táǹtẹ̀ ló ń bọ̀ yìí ó ti pọ̀ jù a ní ìdí láti ṣe fúfú yẹ́mẹ́ níwọ̀n bá. لئلا نحاول تجربة وقائع الجمل sáà bá ṣe yìí o ìtàn tó ti bàjẹ́ tó lọ àtúfẹ́ dá padà. والصفين. yàní pé afẹ́ dáyé ìgbà tí mùsùlùmí pẹ̀lú mùsùlùmí tí wọ́n yọ̀dà síra wọn afẹ́ dá padà. tájì ló bá ti kí ni o. الجمل. wákàtú jamal. tẹ́ pé àwọn onílé ànábì pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n rẹ̀ yọ̀dà síra wọn. sẹ́ńdà Ali pẹ̀lú Aisha wọ́n jáde òkú síra wọn. níbi sùúrù kí ni o tàfáhùn. صفين والنهروان. àbílọ́kẹ́ ní sọ̀fẹ́yìn lẹ́yìn ní gbogbo àwọn tó kú bẹ̀ pátá àwọn mùsùlùmí rẹ̀ àtẹnití mẹ́lọ́wọ́ tó jẹ́ ọmọ ogun alì àtẹnití mẹ́lọ́wọ́ sí tó jẹ́ ọmọ ogun wàhálà kò sí kéré yóò nù gbogbo wọn kò sí kírísítẹ́nì bẹ́ẹ̀ kò sí kèfèrí bẹ́ẹ̀ mùsùlùmí gbogbo wọn. ìjọ tí gbogbo èyí ti ṣẹlẹ̀ ló ti wó ìsìláàmù ti bẹ̀rẹ̀ sí ní ìyọ̀nù títí lò ẹgbẹ́jà tó tíráyẹ̀ yìí wò ẹgbẹ́ áfíríkà fọ́gbẹ́. على من ينظر في كتب ابن سينا والفارابي وعلى جميع الصوفية وعلى الذين wọ́n náà máa bá rí nǹkan bíi tí àwọn nǹkan tí ọ̀dá kútùbù Fárábì ní sí kútùbù Sùfíà ní gbogbo wọ́n bá rí nǹkan bíi tí àwọn tí ọ̀dá ní ti Súfí ẹ̀já aṣọ wọn wà àwọn tó pọ̀ wọ́n ti kú àwọn tí wọ́n ń wà ara nù ní ká mójútó nìsí ká mójútó wọn àwọn Súfí ti sí ẹ̀ mójútó ìwé ìlẹ́mọ̀ mójútó wọn kálukú ọ̀rọ̀ wà kan gidi láti ṣe nínú láti ṣe ẹ̀já mójútó wọn tòótọ́ àmọ́ àti ti kú ní ẹ̀já fi wọ́n lẹ́pẹ̀lú tàbí báwọn. إن الإسلام بريء من كل متحمس أعمى. ẹ̀gbọ́n ti ṣe ara òun ẹ̀gbọ́n náà tóbi ìsìláàmù jẹ́ ìlú yìí o ọgbọ́n pa bọ́sẹ̀ lóde ẹ̀ tí máa jàjàgbara tó tún fọ́jú nú ẹ̀ kí ọmọ jàjàgbara pẹ́ẹ́pẹ́ o máa kàyí rẹ̀ lọ́wọ́ pẹ̀lú jàjàgbara tó ṣe kí ló tó ń jàjàgbara fún ìsìláàmù náà ọ̀yàjú lẹ̀ má fọ́jú ọkọ̀ ọ̀yàjú ni. وكل غال مارق. àti gbogbo aláṣejù gáálé márùkẹ́ bẹ́ẹ̀ bá láṣejù náà wọ́n náà bẹ́sì jẹ́ àwọn kan bẹ́sì jẹ́ wọ́n bẹ́sì jẹ́ lérí pé wọ́n ṣe tàṣáwùlù ìtí wọ́n ń bú àfáwà dàbí ìbù yìí sí nísì ni pé tàṣáwùlù rẹ̀ pọ̀ ipé tàṣáwùlù àfáà náà ọ̀pọ̀ lọ́jọ́ mọ̀yá mi ike gbogbo nǹkan tí ọ̀yọ́ kókó sí mẹ́sì ní sókè ní kó sí pé kásàmọ̀ sí ẹlò bákan náà ìtí wọ́n ń pẹ̀lú eléyìí tàṣáwùlù àtàṣáwùlù kéèyàn kó wà ní lẹ́ǹsì
ó ní lẹ́sìn rẹ̀ pọ́pọ́ àti flexibility ọmọ kankan púpọ̀ kẹ́mi rẹ̀ ó fúnni púpọ̀ ní kó ti yẹ lọ àwọn arí gbé nínú tí àbá wa làbí kò ṣe èyí ò kẹ́kẹ́ òdodo ni àlékún bẹ́ẹ̀ yìí lódodo àmọ́ tàṣà dúdú tí náà kọ́. Ghalin Marikin. Ẹ̀yin náà gbọ́ àbá wa làbí ìbò yìí ọlọ́ọ̀tọ́ jẹ́ pé ẹ̀mí àwọn àbá náà ogun bára sí ni tàṣáwúlù ẹ̀yin náà ń ṣe tàṣáwúlù kò sí kàlọ́dà méjì ẹ̀yin náà ní sí bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ ẹ̀mí wa kọjá náà ẹ̀yin ló bá àbá kọjá náà níbi bí ṣe bá wọn àwọn àbí ìṣe tí èsè mùsùlùmí sẹ́yìn náà kọjá náà bìbá wí ẹ̀yin náà kọjá náà ẹ̀yin àfáàṣe àfáàwà àlàbíkú ṣe àtàsáwò ẹ̀yin ṣe àtàṣádò èwo ló pèsè láàbùn méjèèjì ẹ̀tì ní gáálì malik àwọn bùlátù marikún àṣejù ní kéèyàn ó lé púpọ̀ ju bí ó ti yẹ lọ lẹ́nà ó ṣe èyí tí ń dààmú àfáàwà lágbàjì níbẹ̀ ni pé báwọn ṣe gbà bá nǹkan tó fi ṣe tó fi lọ lánàá ẹ̀jẹ̀ rẹ̀ níbẹ̀ lára wọn ẹ̀rọ méjì ní sí o ìdí gbogbo nǹkan wọ́n kọ́ ẹ̀jẹ̀ kò sí yọ sàdù lẹ́ẹ̀kan náà díẹ̀ lẹ́mọ̀ sí báwọn ti gbà sí lánàá tí gbogbo nǹkan tí wọ́n fẹ́ jẹ wọn roko tí gbogbo nǹkan fi lọ gẹ́gẹ́ bó bá ṣe bí ti yìí nísì ikú ní ṣe níjọ́ náà iná ẹ̀ níbẹ̀ lára àjà fáwọn òtí ilé ìyọkú bẹ̀ ní kíákíá báyìí òdòdó tó kéèké èwo ni wọ́n yọ̀dà sí nínú wọn tí wọ́n fi tẹ̀lé wọn wọ́n gbọ́ ọmọ lọ́dọ̀ onífá wọ́n sì máa tẹ́lẹ̀ rẹ̀ wọ́n gbọ́ ọmọ lọ́dọ̀ ìlọ́bọ̀ wọ́n sì máa tẹ́lẹ̀ rẹ̀ wọ́n bá bá ṣe wọ́n ti fẹ́ nígbà wọ́n di bí bàbá yọ̀ bá wúlò fáwọn ọmọ yòówù ẹ̀jẹ̀ kan ní dà tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé mi ọ̀rọ̀ bàbá wa dàbí ìbí yìí nìyí ẹ̀jẹ̀ kan ní dààmú àfáà yẹn láàfáà náà ẹ̀jẹ̀ bíbí ni ẹni tí wọn bá fi ẹ̀jẹ̀ rẹ̀ sínú eléyìí kò ní bọ yóò tí mo ní mímọ̀ ní gbogbo yìí lọ ẹ̀kẹ́ rò èyí olè kọjá ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n fi bẹ́yìn ọ̀tọ̀ èyí tí wọ́n fi bí àwọn ọ̀tọ̀ bóun wọ́n ṣe kárí gbogbo kálukú àlọ́ tá a bá wá ní nísì tá a bá láàfẹ́ bí tí ń ṣe mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láwàá ṣe ní pé a ti dàgbà débi káwá ló ṣe kí ni o ká dá dúró ìtẹ́lẹ̀ dà fún un àníìdí káwọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn mọ́ nírú situation tí a bára wáyé pọ́ìntì mẹ́mẹ́ nílé yìí náà o ébó kò lè kọ̀tínú kéèyàn tó bí ìfẹsẹ̀ gbà kọ̀tínú bẹ́ẹ̀ náà lọ́mọ sí kí lọ́mọ kọ̀tínú lọ agbára dàgbàjú agbọ́dọ̀ dàgbàjú bẹ́ẹ̀ lọ kò sí ètò burú jù bẹ́ẹ̀ olójú ọ̀rọ̀ ni ìdí náà bá ní ká máa ṣe lọ báwọn bàbá lágbàjì yìí àbádà bíbí ti ṣe lọ yìí ó ní àní débi tá lọ bọ̀rọ̀ òdodo ni àmọ́ àwa ṣe ní díẹ̀ lásì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àkíyèsí kọ̀ọ̀kan lẹ́ máa ṣe wọ́n rà bó ṣe ní fóònù náà ní àfáàwà pẹ̀ ti ṣe yí okùn díẹ̀ káàtó ẹ̀dàkùn àtúbọ̀rọ̀ wọn bú ní sọ́wọ́ pé ìjà ká ti lọ àtúfẹ́ kọ́ padà wá mọ́ ẹ̀dàkùn ẹ̀ máa yí padà ẹ̀yìn náà ní wá tó sì yí padà àfóòtún pé wákà mí jáde ó fi yí padà bó ti yẹ kó nínú àmákẹ́lẹ̀ lè dúró ní íńtánẹ́ẹ̀tì kẹ́ bá gbẹ̀ bá rẹ̀yìn àfààní bẹ́ẹ̀ bá lẹ́rẹ̀yìn àfààní àbí ìgbò ẹ̀bà tọ́kò jẹ́ torí nísìn ẹ̀ tí rí dáadáa wọn náà tì ọlọ́run fi wọ́n dì kankan ní òdodo gbogbo bẹ́ẹ̀ láyé rí àwa náà rí àmọ́ àwọn àmọ́ tí wọ́n fi lọ́sẹ̀ a rí pé wúlò pọ̀ fún wa ju ibi tí wọ́n wúlò sí lọ ó sì fẹ́ jára ara rẹ̀ náà lẹ́nu bá wọn sọ̀rọ̀ mi ìyàrí pé ẹ̀jẹ̀ tí wọ́n fi tírínì wọn níbẹ̀ yẹn ẹ̀jẹ̀ kún ó lè bá gbogbo nǹkan ṣe mú inú ẹ̀jẹ̀ tí àwọn bàbá wa lágbàjì ní láwọn onílẹ̀wà ní ni pé kò sẹ́ni tí wọ́n lè ṣe kí ló tí wọ́n lè bá ṣe kò sì sí ẹni tí wọ́n lè gbà lọ́mọ kéwú wọ́n làbọ̀ ya òrè wọ́n máa tọ́jú ẹ̀ èyí tí wọ́n fi bíúdì ilé ìlú
tẹ́yìn bá wá ní kò tẹ̀yìn lọ́rùn wọn lónìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti kí ni o láàṣẹ o ó dá kí sòdodo yìí fún yín torí ẹ̀ tí ó yẹ sọ yìí fún yín tí ẹ bá ní àbádà bí gbogbo tí ń ṣe oníṣìí àfi kó stọ́ọ̀pù lẹ́ẹ̀kan náà ní tẹ́ ń wí nísìnyí ni pé kí wọ́n lọ lé gbogbo ẹ̀jẹ̀ ara wọn kó yányá ṣe ẹ̀mọ̀ pé ẹ ti fẹ́ pa wọ́n nù ikú lélẹ́yìn àwọn òsì nígbà ẹ má jẹ́ káwọn àfa ẹ má frustrate wọn ju bí bọ́ọ̀rọ̀ yé ni ìtí ọba yé ẹ̀mọ́ bá sálàyé fún yẹn kò burú jù èmi ò ní tẹ́yìn wílé àìdá bẹ́ẹ̀ sí gbà sí ohun èlò nira ìtí àfáwà dàbí kù sí ṣe tó ní wọ́n mọ́ sí ìwòsàlàyé fún yìí tá a bá gbọ́ ìyẹ́ ara wa ìkó tètè lọ tọ́ba ẹ̀pá àṣẹ pọ̀ ní sí ni lẹ́ni tẹ́kù kan ló ti ẹ̀ká sọ gbogbo yìí ọ̀rọ̀ lè máa hàn sí àfáwà dàbí kù náà bí ìtì bá sọ yìí ẹ̀jẹ̀ tí máa ń rọ̀ nínú fẹ́ nìyàn ó ṣòro láti change rọrùn torí pé the blood is thicker than water ẹ̀jọ̀ yìí ń bẹ̀ yín náà rí ẹ má gbọ́ ìfowó ìsódì lápá kan àti lápá sí ká lè rí mi lọ torí pé ogun dúró dè wá o afẹ́ o akọ o a sì gbogbo yìí lẹ́yìn tí ṣẹlẹ̀ lẹ́yìn báwọn ìdíwà dúró dè wá ẹ bọ́ tara yín ẹjẹ́ àwọn eléyìí lẹ́kí gbogbo papọ̀ èyí tó bá wà ní ẹjẹ́ rúùsì náà lóògùn àwọn ẹlẹ́gbọ̀n yìí ó ti dìde padà ó títí ní ìsìn náà ẹ̀tí ní kẹ̀kẹ́ sí sí. Yàndàwó dínú lè ti dá lè wọ́n. Islam dínú lè ti dá wọ́n lọ sí ti yà ẹ̀sìn wọn tó wọ́n sí ní kí wọ́n ní ọmọta wásàtà ọlọ́fẹ́ kájẹ́ ká má fi sọ́tù ká sì má fi sọ́sí. كما دلت عليه الآية وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. bó ti ẹgbẹ́ yà fún ìlú ẹgbẹ́ ìjà alákatakítí àfa àtàlájà gbìlà ẹgbẹ́ ìjà ajá alákatakítí àtàlájà gbìlà alákatakítí ni ní òní oore kẹta dáadáa láàfẹ́ ẹgbẹ́ rẹ̀ bí. alájà gbìlà náà lè jẹ́ ọmọ wípé òun nìkan ló wà lórí láti ní gbogbo ọjọ́ ayé kálukú gbọ́dọ̀ ní fọ́ọ̀tì rẹ̀ nínú ọ̀rọ̀ yìí. àwọn adáàsì yọrù sókè díẹ̀ tó jẹ́ orí láti gòkè ó yẹ ká mọ̀ pé gbogbo tí ṣẹlẹ̀ yóò àwàlàdá rẹ̀ à ń jẹ wọn náà à ń jẹ wọn ànẹ́bì ní iṣẹ́ ọlọ́tọ̀ yẹ ká sí àṣíkìlò kàkà bẹ́ẹ̀ personal interest ara wọn láàrín subhana rabbika ẹgbẹ́ ìṣẹ́ tí a mọ̀ ẹ̀ ìṣẹ́ assalamu alaikum. Ya Rabbana Ya Rabbana No,